ẹ̀yin alùsùn náà tẹ́ ń pariwo má sì gbẹ́rẹ́ má lọ sẹ́ tọ́ ọ bá ní òka jẹ́njá ẹsí tọ́ ọ bá ní òka tó ti sẹ́ dáadáa tọ́ ọ mà pé tẹ́nìkan bá dá ọlọ́nà tí wọ́n bá ìbọn ò ní wọlé tẹ́ntọ́ ọba gbá lòka yẹn àbọ̀ kan búyẹ pẹ̀ ẹni ọba dà sí ilẹ̀ ní gbogbo wọn lọ tètè lọ sí o má jẹ́ káwọn alùsùn náà má jẹ́ gbàǹkọ́ dájú mẹ́lára lọ́wọ́ rẹ̀ dọ́rọ́ sọ́nu o. bẹ́ẹ̀ fún mi ní kíní kan kékeré sí tí ibò òfin níran mi èmi ó gba àwọn ìbá mú o ọ̀nàbẹ̀ yẹn ò dáa tó má kíyàn mú ó dáa ó gba àwọn ọmọ tán wọ́n bẹ́ẹ̀ nísìn bẹ́ẹ̀ fún mi ní nǹkan pé kí n dì í pé kí n fi lára pé ibò òfin níran mi ń gbà lọ́wọ́ rẹ o kí n fi ṣe ẹ̀mí kú láyé àwọn ọmọ mi bẹ́ẹ̀ lé o àtìyàwó mi o tí wọ́n fi lè kú tánà bójú tó wọn. níjọ́ tí DSS wá bá ọ ní ilé rẹ̀ ń bàdàn bẹ́ẹ̀ yẹn ebi bàdàn ni ẹ mú lọ́dọ̀ ìfowópamọ́ fẹ́ẹ́ sànù ìbá yẹn ràn wọ́n ọ̀rọ̀ ẹ̀ gbogbo àwọn ọmọ rẹ̀ sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yóò sọ̀rọ̀ ọ̀rọ̀ ebi ilé náà bá nínú bó ṣe ń wà wọn amákápẹ́ bọ̀ ọ̀bà rẹ̀ wọ́n nínú bó ṣe ń wà wọn ọlọ́pàá wa fẹ́ lọ bá wọn àbí DSS fẹ́ lọ bá wọn àbí civil defence fẹ́ lọ rí bá wọn ó wá àpìsíà àwọn ọ̀sán tí mo fi ràn wọ́n kò sí onítọ̀hún tó bá ní ìbọn kankan ọ̀ràn òun wàláhì tàláhì sọ́mọ́tì láìláìláìlá òun àbí tí o bá ṣe ọmọ ọkọ̀ tààwọn nù àwọn tábìlì ọ̀bá lọ́sẹ̀ yìí ọmọ wa ní kọ̀ọ̀rọ̀ aṣọ tí ó fi hàn yóò sì ràn kẹ́ẹ̀rí kí Yorùbá kọ́ lọ kó lu Nàìjíríà tààjọ́ ń ṣe wọ́n wá ní kí ló dé láti ya kúrò ẹ̀wà nílà àkáyè láti develop reason tẹ́ ń wí ọ̀pá làkáyè mú ẹ tó bá ń lajú ẹ tó bá nílà àkáyè kò ní balọ̀ rẹ. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ láìkí ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ́. Àfáà Akeem ti jáde sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ tí Àtíkù sọ nínú ọ̀rọ̀ tí Àfáà Akeem sọ ó náà ló ti gba gbogbo ọmọ èèyàn pátápátá níyànjú pé tí wọ́n lọ dira o pé tó bá jẹ́ òrùka ló mọ̀ nínú èyí tó mọ̀ pé nínú làásìgbò èyí tó bá orílẹ̀-èdè Nàìjíríà lálejò pé ó lè máa rìn lọ́wọ́ láti ṣe ìṣọ́ra ó ní kò sí ní tó burú mbẹ̀ ó ní iṣẹ́ àáfàá kò ní ká má dira ó ní ṣùgbọ́n tó wà ńbẹ̀ náà ni pé téèyàn ò bá ti ṣèbàjẹ́ tó jẹ́ sí pé láti gbéra ẹni níjà ó náà lè yẹn dira fún ó ní kò sí ní tó burú mbẹ̀ ó ní àwọn àáfàá kan tí wọ́n máa ń sọ wípé ẹ̀ṣẹ̀ ní kinní ọ̀hún ó ní kò ń ṣe ẹ̀ṣẹ̀ ó ní níwọ̀n bí ó ti jẹ́ sí wípé ó lò láti dáàbò bo ara rẹ̀ ó ní agbára Ọlọ́run náà ló ń jẹ́ kéwì àti gbòó jẹ́ ó wá ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ẹ kìlọ̀ fún ẹni tó ń pè ní Àtíkù kó má dá sọ̀rọ̀ wa nílẹ̀ Yorùbá mọ́ ó ní àwọn Àtíkù ń lo kinní ọ̀hún ìyẹn láti tako ìjọba Bọ́lá Ahmed Tinubu bákan náà òun náà ni Mufti ìwò jáde sọ̀rọ̀ nípa tó ń sọ àlàyé tó ń sọ bọ̀ nípa ti bandits ó mà sọ kinní ọ̀hún tó pọ̀ ní nínú ọ̀rọ̀ rẹ̀ òun náà ló ti sọ nípa tó ṣẹlẹ̀ sí Sunday Igboho ó ní Sunday Igboho tó jẹ́ pé ọ̀daràn ní Sunday Igboho ó ní ṣerú ẹ̀ ló yẹ kí ìjọba kó fún lágbára ó ní ẹni tó jẹ́ wípé kò ní nǹkan kan ó ní nígbà táwọn DSS wálé ẹ̀ ó ní ṣe ni Sunday Igboho fo fẹ́ẹ̀sì owó ọ̀rọ̀ pọ̀ nínú kinní ọ̀hún mélòó ni wọ́n sọ mbẹ̀ oníròyìn lèmi ò tọ̀ wọ́n adégbà àkọ́kọ́ lẹ́yìn ń wò wá tàbí tí ẹ̀yin ń gbọ́ wá gbé àwọn tí ì tẹ subscribe ti síbẹ̀ àwọn ń bẹ̀ yín ní bá wa tẹ̀ sójú ẹ̀ ẹ bá wa dọ̀rẹ́ káwọn náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ wá mọ̀ gbàgbé o láti tẹ àgbo pélébé èyí tí ń bẹ̀lẹ́gbẹ̀ èyí tí ó máa ràn yín létí nígbàkúùgbà tẹ bá ti wà lórí ètò ìjọba máa bí tí òun bọ̀ ẹ̀já ṣíà ẹ̀ káwọn tí kinní ọ̀hún dé dúró àwọn Fúlàní ti jáde nínú èyí tí mo fẹ́ kẹ́ gbọ́ kinní ọ̀hún kẹ́ ṣíà ẹ̀ kúrò dọ̀ gbogbo ọmọ Yorùbá lórí gúrùpù gbogbo ọ̀hún ẹjọ́ máa bí tí òun bọ̀ ẹ̀já ṣíà ẹ̀. ìwọ tó bá dúró pé ó dìgbà tíjọba bá tó dé ìjọba lòun wò ìwé ògùn baba ńlá baba rẹ ń bẹ lọ́wọ́ rẹ tó jẹ́ pé àwọn ìgbìyànjú tó lè ṣe tí ọ̀tá kó tọ́lọ́run o májèyàn fi rọ́gbà tó dá tí ń bẹ lọ́wọ́ ẹ̀dánù o ká ṣe nǹkan àbá ọ̀tá kó tọ́lọ́run o ká ṣe ayẹtọ̀ ọ̀tá kó tọ́lọ́run o àwọn tán ló takò tọ́lọ́run àwọn dà ní ìsìn sáwọn ní ogbó tì wọ́n ṣé bọ́ mọ̀ ìyá wọn ni àwọn tán bẹnu ogbó yẹn tó sọ pé wọ́n ní àwọn alùsùn náà tí bá ti ṣe wà nímọ̀ wọ́n fẹ́ ṣe wà nímọ̀ fáwọn ọmọ àbí ọ̀dà tẹ́ ẹ̀ bá lọ kò ní ra bá fún yín gbogbo ẹ̀yin tẹ́ pé tẹ́rìn gbogbo ẹ̀yin àwọn alùsùn náà kan bẹ wọ́n bá wa ṣe àjọ ń ṣe ni wọ́n jẹ́ àwọn alùsùn náà gidi ṣùgbọ́n àwọn alùsùn náà yẹ̀yẹ́ kan bẹ lẹ́pẹ́ gbogbo nǹkan kọ̀dá lójú wọn ẹlẹ́bọ ní alójú wọn kò ní jẹ́ tẹ́ ẹ̀ bá wọlúgbó lọ́ta àwọn ọmọ ìyá yín ẹ kẹ́rù yín kẹ́ ẹ tọ́kẹ́ máa lọ ẹ tètè lọ bá àwọn ọmọ ìyá yín nugbó àbẹ̀rí nígboro mọ́ o àbẹ̀rí nígboro mọ́ o ìwọ kan tó bá díwájú mi tó bá sọ pé yóò alùsùn wà ní jàmá máa gbá etí ẹ̀ dànù ni o tètè wọnú ogbó táwọn ọmọ ìyá rẹ lọ àwọn ọmọ ìyá rẹ ń bẹnu ogbó àfáà ni mí àfáà tí mo sì tí àárín èmi àtọ́lọ́wọ́ bá sì gùn ìwọ kọ́ ló ròyìn Ọlọ́run fún mi gbogbo tó dáa tó mọ́ Ọlọ́run bá fẹ́ ntí ọ̀dá tí ọ̀mọ́ ká pààyàn ká bá tẹ èèyàn jẹ́ ká fi tẹnìkan tó tẹ́ tiwa sí gbogbo tó lọ́wọ́ bá ọ̀fẹ́ nìyẹn which I know that. ká máa tako wàlímọ̀ ká máa tako àwọn alùsùn náà wọlé jàmá àwọn wèrè tẹ́ bẹ́ẹ̀ nùgbù yẹn ṣé bí sọ́yẹ́ kan ṣe wàlímọ̀ báwọn ọmọ ṣé bí àràmù ni wàlímọ̀ ṣiṣẹ́ ibi kẹ́ẹ̀tì mà pé lórí ibu ni wọ́n nìyẹn
àwọn àlùsùn náà tán bẹ́nu ogbó tán náà tó fẹ́ ṣe wàlímà fọmọ ká ṣe wàlímà fọmọ àràmù ni sí ànábì ṣe wàlímà fọmọ. àwọn náà bẹ́nu ogbó tán láwọn bẹ́nu ogbó ọmọ tí ìsọmọ mùsùlùmí bẹ́nu ọmọ tán kó lọ ọmọ bàbá láwọn bẹ́nu ọmọ tán kó lọ kí ni rísìn tán fi agídí tí wọ́n fi kún ọmọ ọlọ́mọ ní kùránì àwọn tó wá láwọn fẹ́ ṣe wàlímà àwọn tó wà náà ṣọjọ́ wàlímà láwọn bí ṣe fọ bídíà ni wọ́n ṣe àlùsùn náà gidi lẹ́yìn mọ̀ pé ìkà ni wọ́n tó bá ní ọṣẹ gidi ọṣẹ àdùn gidi ṣe máa wẹ̀ ẹ́ ṣùgbọ́n kó gbé lórí pé gbogbo tó bá lò agbára Ọlọ́run náà ni Ọlọ́run ni ó fàṣẹ sí ṣùgbọ́n pé kódà yẹn kò sí tí ọ̀dà Àtíkù wa ń gbé ẹnu nígbèkúgbè torí Àtíkù gangan ẹ bá mi ránṣẹ́ sí Àtíkù Báràndì kó má gbé ẹnu sí ọ̀rọ̀ wa nílẹ̀ Yorùbá má kó má dá sí ọ̀rọ̀ wa nílẹ̀ Yorùbá má kọ́ rántí wọn àwọn ọmọ ìyá rẹ̀ táwọn fẹ́ jogún gbogbo Nàìjíríà kó lọ bá wọn kó lọ rántí wọn tó bá dẹ̀ jẹ́ kó ń rán wọn kó fẹnu ara rẹ̀ sọ́pọ̀ lò rán wọn kámọ̀ ẹ wá da gbogbo ayé sínú wàhálà ẹ da gbogbo ayé sínú ìlà yìí lọ gbogbo wa ò lè sùn nínú ilé mọ́ tó ní kálukú bá sùn ojú kan la fi sùn àdíjú ojú méjèèjì ò ṣeé dì nínú ilé mọ́ ẹni ó bá fẹ́ sùn ó díjú kọ́ yà kan ni tó bá mọ tí a tó lè ṣe tó ṣe fúnra rẹ̀ tó máa dè mara kiri tó máa dè mọ́ di àwọn ọmọ rẹ̀ tó bá ti lọ skul dè mọ́ wọn lára kọjá wọ aṣọ kan lé lórí ká tó wọ aṣọ skul ẹni tí àtọ́ bá mọ̀ ntọ́ bá mọ̀ tó bá jẹ́ nǹkan ìbílẹ̀ tó jẹ́ nǹkan tí àgbà kò fi ní kọlù yàn táwọn fi ní jí ọmọ rẹ̀ gbé tètè ṣe o. pé ààrẹ làwọn méjì ti pa bóòlù ó ṣe láyà rẹ kò sẹ́ni àkọsí mú ẹnu oṣù oníbàwọ̀n èyí wá kọ́ síbi ìṣẹ̀lẹ̀ yìí ẹ wá fi ń ṣeré èyí tí ń jánu tí ń jábọ̀ wọ́n bù ṣe wọ́n láwọn olóṣèlú olóṣèlú ló ń bẹ níbi èyí tó lè gbọdọ̀ fún olóṣèlú máa ó lè ní tọ́ọ̀kì tiẹ̀ ti ń lò ṣùgbọ́n olóṣèlú náà máa kó èèyàn báyìí ẹ bàbá tó kó èèyàn kò ní ẹ reality tá a mọ̀ yìí ẹ máa wo bó sẹ́wọ̀n bó operation wọn over 90% rẹ̀ ló súnmọ́ gbó tàbí kó súnmọ́ bọ́dà wọ́n ní gbogbo ìyà ń jẹ wá ní Nàìjíríà ẹ dàgbà yẹn wa ìyàwó ní jẹ Yorùbá tí ọjà Haúsá tí ọjà Ìgbò wọ́n wá ya wọn apá ọkàn mọ́ mi wọ́n á ní ẹ̀yin Yorùbá ní ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ díẹ̀ ilé ìdí tàbí àti àdá sẹ́gbẹ̀ fún ẹ̀ kò tí ì sí onítọ̀hún yọ balẹ̀ láti kékeré mi bóyá ẹ̀gbọ́n ọ̀rọ̀ yìí mo sọ ní àkọ́kọ́ ìgbà lórí omi báyìí kò tí ì sí onítọ̀hún tó bá bí mi nínú àbọ̀jọ́ ta ni tí n bá gé tàbí àdá ní àgbára Ọlọ́run 99% mi tí ì rí tí mo ké sí tí ó rí wọn á ké tàbí àdá fún Yorùbá nìkan láti ṣe lọ tí ti bàjẹ́ ẹ̀ẹ́dì kọjá bí wọn ẹ̀ máa parẹ́ ni ẹ̀ wà parẹ́ pátá fídíò rẹ̀ ń bẹ lórí wọn fẹ́ gbẹ̀sán ní àsìkò yìí wọn á lè kẹ̀kẹ́ nípa déètì yẹn wọn lè dá security lẹ̀ fún ilẹ̀ Yorùbá láti máa gbógun ti ẹlẹ́bọ wá bí àwọn ẹlẹ́bọ olúwa léèrè ìjọ wo ni tàwọn security wà lọ bá wọn àjọ ń sọ wọn pọ̀ ni wá bí Christian léèrè àti ibi kíbi tí tàwọn wà táwọn security látọjọ́ tó ti dáyé ìmọ̀ ẹ̀kọ́ ọlọ́pàá àti DSS àti civil defence ni òun ìpààyàn kìí lọ́nà yẹn yóò mú ọ lé ọlọ́pàá lọ́wọ́ ni ìwọ ọlọ́pàá dá security lẹ̀ oníyẹ̀yẹ́ ó lè wọ́n lọ sí ibi tí àwọn kìnìyàn wà ní gbogbo yín orí ọ̀sẹ̀ kúrà yóò lọ ibi tí àwọn kìnìyàn wà èmi sọ òdodo bèbèrè mo gbìyànjú mo rẹ̀ ń gbìyànjú lọ́wọ́ láti ọgbẹ́ security ta ní ìwé kọ́kọ́ fa gbogbo ilẹ̀ Yorùbá mo sọ jáde bẹ́ẹ̀ bá a ṣe ń ṣe ìwé ìdàlá ṣe máa ṣe a ti lo DPO bíi 16 àbí more than 16 gbogbo wọn máa ń yìn wá ni tọ́lá àpẹẹrẹ ara sábẹ́ wọn ni ó rí bá wọn àwọn akọ́lá àpẹẹrẹ àwọn yóò gbé lọ́wọ́ àtẹ̀lé wọn àwọ̀ àtẹ̀lé wọn máa ń ràn wọn lábá wọn mú olè àyè tí yàn máa lé àwọn tẹlẹsìn náà dára lẹ́kọ̀ọ́ àmọ́ pé wọ́n wá fà ní ìdálẹ́kọ̀ọ́ àwọn lọ́ọ̀yà wa dára àwọn ọmọ tẹ̀lé òfin bọ́lá wo akéwù àtàwé ọmọ Nàìjíríà ọmọ ọkọ ní arẹ́ ni bí wa àwọn ọ̀dà ọmọdé kẹfẹ́ mi sófò àdìbọ́ lọ bá Fúlàní kọ́ lọ pa Fúlàní tẹ́ lọ bá gẹ̀gán òfò lásán ni tí ì bá ṣe pé bọ́yá àwọn náà gọ àti nítorí àwọn kan ti ń dá sí tó bá gbé lórí ẹjọ́ ẹ ṣẹ̀wọ̀n tẹ́lẹ̀ jáde bẹ́ẹ̀ DSS wàá fi ìbọn tẹ́mi lé ìwọ́n tó lóore lọ́rọ̀ ìbá àwọn kìntánú mú ọ́lẹ̀ tọ́kọ̀ ò mú ọ́lẹ̀ lọ bá wọn ní igbó àwọn náà múlẹ̀ inú igbó alọ́sọ bẹ̀ alọ́sọ ojú ọ̀nà rẹ̀ tó bá ti mọ bí wọ́n wà lọ mú wọn kó mú wọn wá ọba àbà wọn wá tí gọ́ọ̀mẹ̀ bá sọ pé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ojú láwọn tí ń bẹ́ ń bẹ́ wọ́n lé báwọn pa àwọn ọmọ wo ọ̀rọ̀ tí gọ́ọ̀mẹ̀ ti sọ tí kò bá láàfẹ́ ìnú ni kí DSS àbí ọlọ́pàá kọ́ lọ bá wọn tó pa àwọn ọmọ wọn wọ bọ́ọ̀lù làwọn lè lò oní orí lọ́bẹ̀ bọ́ọ̀bù wọn ọ̀dọ́ lójú ìbá wọn ọ̀dọ́ lójú níjọ́ tí DSS wá bá ọ ní ilé rẹ̀ ń bàdàn bẹ́ẹ̀ yẹn ebi bẹ́ẹ̀ náà ni ẹ mú lọ́tò ìfowópẹ́ ìsànà ìbá yẹn ràn ọ́ ọ̀rọ̀ gbogbo àwọn ọmọ rẹ ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni tí ọ̀sà ìbọn ràn mọ́ sẹ́yìn ìbá àwọn èyí wá lójú àwọn ibi ti DSS tó ń sọ ìbọn yìí àwọn tó wá mú owó ọ̀daràn àwọn èyí sẹ́yìn owó ọ̀daràn báwọn àpààyàn sí kọ́ńtì ọ̀pààyàn yìí ìwọ̀n pa Fúlàní ó tún kó mọ̀ ìlú wọn tó wáyé báwọn lọ́fẹ̀ẹ́ lọ pé ìbáyà lọ́ mú àwọn Fúlàní láàyè á sì fi yẹn lọ́pàá ní wàá sọ ntọ́rọ̀ wọn bá jẹ mọ́
àwọn àna wọn àbá àwọn àṣírí ṣẹlẹ àwọn ọ̀daràn tí wọ́n ṣe fáàkì rí kẹ́gbẹ́ dáadáa kí DSS gbé òtún máa gbọ́ ṣáàdì ní Niger ní Cameroon ní ààyè àwọn intelligent agent àwọn orílẹ̀-èdè ńláńlá ni ten train ten recruit àwọn ọmọ ogun fáwọn operation tó jẹ́ special operation fún wọn irú àwọn ọmọ ogun táwọn foreigner tí wọ́n ń lò wọ́n bẹ ní Chad tí wọ́n ní camp tí wọ́n train wọn owó dẹ̀ ń wá láti abroad fún wọn àti ìbọn àti gbogbo ẹ̀ àwọn yẹn pọ̀ ìran Fúlàní Haúsá ni wọ́n pọ̀ jù nínú wọn ìran mìíràn wà bẹ̀ àti Cameroon o àti Sáàdì o àti Niger o lẹ́gbọ́n tí mo wí nísìn àwọn alágbára tí ń lò wọ́n ò lò wọ́n mọ́ tàbí ó sọ wípé 90% wọ́n ti dà wọ́n lẹ̀ wọ́n ti wá síjú síbọn owó tí wọ́n sì ń fún wọn dọ́là wọn fi fún wọn lówó wọ́n ń gbádùn òṣìṣẹ́ ju iye tí wọ́n kọ́ wọn pé wọ́n máa yìnbọn káàkiri fún àwọn pírísẹ̀ tí wọ́n lò wọ́n fún ìbá ń bẹ lọ́wọ́ wọn ọ̀gbà kó lọ́wọ́ wọn oríṣiríṣi wọ́pọ̀ ń bẹ lọ́wọ́ wọn ọ̀gbà kó lọ́wọ́ láwọn tí ń lò wọ́n ẹjẹ́ ìfẹ́ lápòjú Niger lé France kó ń bẹ̀ wọ́n France láwọn tí ẹ̀ tó tún àlẹ́ ìlú gbogbo African country tí wọ́n lé àwọn pípò yìí wọ́n láwọn òfin fọ́rínà mọ́ gbogbo bí wọ́n ti ní òfin fọ́rínà mọ́ àbí bí fọ́rínà bá wulẹ̀ wà country àwọn bíi Nàìjíríà ò ní èdè fọ́rínà láyé Yar'Adua àwọn táyì láti wá ní military base ń bè ìjọba wọn ọgbà house wọn ọgbà gọ́ọ̀mẹ̀ntì ọgbà gbogbo àwọn orílẹ̀-èdè báyìí iná tí wọ́n lorú àwọn wọn pé ẹ lọ mọ́ da wọn láàmú kí wọ́n lè máa wá ràn lọ́wọ́ àwọn orílẹ̀-èdè ayé socialism ní tí wọ́n fi máa jẹun nù ìlú tí ọba ti ní fọkàn balẹ̀ wọ́n ní expert làwọn láti fi hàn lọ́kàn balẹ̀ tẹ́ ẹ bá ti ń pariwo báwọn wọ́n wà lè kó ọmọ ogun wọn wá ẹ wà máa sanwó tọ́ra àwọn bọ́ọ̀sì wọn wọ́n ti ná wọ́n invest pọ̀ lórí nǹkan ìjagun lórí ọmọ ogun owó tí wọ́n rí lù wọn ọ̀tá wọn America 755 military base báràkì ológun 755 lórí àgbáyé kéèkùn ẹ̀ Nàìjíríà ní ẹyọ kan iná ní ti bẹ́ẹ̀ Nàìjíríà kí lóòótọ́ wà ní 755 Britain ó ní etí ẹ̀ mọ́ra 300 France ó ní etí ẹ̀ mọ́ra 200 tí wọ́n sì ní ìdá tí máa náwó lé lórí tó máa dé àwọn invest lórí pé ẹ máa gbà wá pé táwọn ọba yóò sọ yín àwọn aráàlú láwọn ò fẹ́ yín ẹ ṣe àmọ́ sọ wá sáwọn olóòlù sọ́jà wa àlọ́lọ́pàá ti á ní àwọn tí wọ́n máa ń lò láti dàgbò olùlú àbí bí wọ́n parọ́ pé kankan ṣẹlẹ̀ kò dẹ̀ ṣẹlẹ̀ àbí bí wọ́n fẹ́ jẹ́ káwọn èèyàn pé àwọn nídìí àwọn irú rẹ̀ làwọn yìí tí wọ́n bá ti ń jiyàn gbé báńkò ní síbàtí gọ́ọ̀mẹ̀ntì ò ní máa tọrọ káwọn èèyàn máa pọ̀ tí wọ́n lè bá máa rówó lára wọn ọ̀nà kan mú ọ̀nà àwọn ọ̀daràn ni ẹlẹ́ẹ̀kejì sáré àwọn ọ̀daràn kan wọ́n mẹ́tọ́ pé ẹ̀rẹ́ kọ̀ wà lóhùn báyìí gẹ́gẹ́ bí mo ṣe sọ bọ̀ wọ́n sì fẹ́ máa wá owó Fúlàní kan sọ lórí social media wo gbọ́rọ̀ rẹ̀ òdodo ọ̀rọ̀ ní tí ń sọ ó ní wọ́n sọ pé àwọn ẹran táwọn kó lọ sọ́jà tí wọ́n bá ti jíra gbé ń bì ó ní gbogbo àwọn tí wọ́n wá òun kì í sí Fúlàní Nàìjíríà kì í sí Haúsá Nàìjíríà kì í sí àwọn ọmọ Nàìjíríà ó láti ìta bíi Chad bíi Niger kankan náà ti ń wá ó ní kódà tí wọ́n máa ń pè tó ní wọ́n jí Fúlàní náà gbé bẹ́ẹ̀ ó ní tí wọ́n máa ń pè àwọn máa gbọ́ tí wọ́n máa ń sọ wípé àwọn ẹran táwọn kó lọ sọ́jà táwọn bá ti tà àwọn bọ̀ wálé wọ́n mọ̀ tó wọn máa ṣàdúrà pé dáadáa ní èdè o àwọn bí àwọn ọmọ tí wọ́n kó ìlẹ̀ ẹran tí wọ́n wí tí wọ́n bá ti sanwó wọn owó làwọn obìnrin ọmọ lífù lù wọn ẹ lọ wọ dáadáa àwọn ajagun ta ni kò sẹ́jọ́ lè háyà wọn ajagun ta ni wọn lẹ́sìn nítorí pé lù wọn Islam lọ gbàbẹ̀ náà fi lè máa jókòó mùsùlùmí àbí wọ́n fi lè máa múra bá ṣe múra lù wọn náà lẹ́sẹ̀ ìfẹ́ múra lọ́dọ̀ wọn kì í ṣe Fúlàní Nàìjíríà ẹsẹ̀ wọn ni pé wọ́n fi ẹran jẹko tàbá rí gbọ́mọ̀ gbọ́mọ̀ nù wọn gbọ́mọ̀ bẹnu Yorùbá náà ọmọ bẹnu Ìgbò náà ọ̀daràn láàpẹ lọ́daràn kò ní ìdíkà sọ pé ìyàrá lọ́daràn tí Yorùbá bá jalè àdìsọ́pẹ́ náà Yorùbá ní jalè ní Yorùbá bá jíyàn pé ṣé ilẹ̀ Yorùbá ẹ̀ṣẹ́ ẹ̀ máa lò yẹn ni ṣé ìdìbá lórí ọ̀rẹ́ ẹlẹ́ni ní ọ̀daràn ẹ̀ má pé ìran ẹ fẹ́ da Nàìjíríà wà rúbi kẹ́ ẹ má pé ìran ṣé ẹ bá pa wọn bí sún òní pa ìran ní ìlú wọn. ta ni inú rẹ̀ ó dùn tọ́mọ̀ rẹ bá wà ní àwọn fọ́tí yẹn bó ló ṣe láàrẹ tọ́ ẹ bẹ́ẹ̀ ààrẹ làwọn méjì ti pa bó ló ṣe láàrẹ kò sẹ́ni àkọsí mú ẹnu oṣù oníbàwọ̀n èyí wá bọ́ síbi ìṣẹ̀lẹ̀ yìí ẹ wá fi ń ṣeré wọ́n kọ̀ lórí social media tó kàn dá wà láàmú ṣùgbọ́n àwọn olú àwọn ìwà jáde wá wọ́n ń bú wa tẹ́lá fẹ́ bú wa ṣé ìwọ́n náà fi bú wa ẹ̀ ń bú wa ẹ wá ń gbé ìjọ ọ̀jẹ̀ náà wá pé àwọn bandit àwọn mùsùlùmí yẹn ni irúgbó tó sọ̀rọ̀ yàtọ̀ bá jọ́ta tèmi wọ́n máa lu àwọn ìṣẹ̀lẹ̀ yìí wọ́n máa lò ó sọ̀rọ̀ pé nínú kàyéfì ni pé ẹ̀ ní ẹni tí mi àti ẹ̀jọ́ ń gbèlú tí ó bá rìn fọ́ fún gbẹ̀dá bẹ́ẹ̀ ẹ̀rù rẹ̀ gbọ́dọ̀ mi ó bá ti ń gbẹ̀ bá dá wọn àmọ́ wá orí social media tẹ́tí jánu ni tẹ́tí ń parọ́ mọ́ wọn ò kọjá bẹ̀ wọn à ríya wọn à bá wa gbé wọn à wá béèrè pé ta là wa wọn à wá wó kí ni sí ọwọ́ wa ta lẹ́ fẹ́ fi àwa wé
à ń sọ òdodo ọkọ̀ gbọ́n tá à ń sọ lásán lórí social media ọwọ́ à ń fàtakò lórí social media wá wo tá à ń sọ ní on ground nílùú náà ọmọ ọba ni á ọ̀rẹ́ ọba ni á ọmọ ìjọba ni á ọ̀rẹ́ ìjọba ni á gbogbo wọn dáadáa tẹ́ ẹ wí lọ́nu kí ló dé tọ́ka òòrì àtìsí orí wọn mọ̀ wá wọ́n mọ̀ pé rọ́lẹ̀ pa kí ló dé DSS òòrì àtìsí wọ́n mọ̀ òdodo wọ́n mọ̀ pé rọ́lẹ̀ pa ẹ bá fẹ́ lo ìṣẹ̀lẹ̀ tó pé àwọn ọ̀daràn tó yẹ pé gbogbo wọn máa gbé gbogbo wọn sì jọba wọn wá jí àwọn ọmọ gbé wọn sì gbé kírísítẹ̀ nìkan ohun tó pọ̀ ní àwọn ọmọ ọlọ́jẹ́ mùsùlùmí muslim christian wọn nígbà wàá pé àwọn tí wọ́n wáyé wọn ò lẹ́sìn kí ló dé ń gbé kí ni wọn tẹ́ fẹ́ lò nítorí pé ẹ̀ ní point tẹ́ ẹ fi lè bú wa dúkẹ́ ẹ̀kan máa wo chance láti ara ní àwọn èèyàn ẹ wá máa parọ́ lọ. àwọn number 2 wọn náà ní christian tí wọ́n mọ̀ wá christian tó mọ̀ wá parọ́ mọ̀ wá wọn àbá wọn wí ó lè mọ́ láìpẹ́ pé nítorí bá jẹ́ mùsùlùmí àmọ́ tó bá nọ́ọ̀mà tí ọ̀yà wèrè tí nǹkan kò ṣe ọmọ pé kò sí lọ́kàn ó ní fún àyè gẹ́ẹ̀sì èrò yéṣu rẹ̀ tí wọ́n kàn bẹ̀rẹ̀ àwọn christian tí wọ́n láàkà wọn lé wọn ọ̀rọ̀ táà máa ń sọ òdodo táà máa ń sọ àwọn ń bínú sí àwọn bẹ́ẹ̀ ní àwọn alàjẹ́ káwọn ọ̀rọ̀ wọn mú wọ́n wá mọ́ tẹ́lẹ̀ bá àjàjú irọ́ ìlọ irọ́ bìí bọ́ǹbù láti ẹ̀ kà máa gbó lásán ni sí ẹ̀ka tí àwọn yìí tẹ̀ pa ó sì èyí wọ́n lọ fọkàn yín balẹ̀ wọ́n máa gbó lásán náà wọ́n jí ọmọ gbé ní Ògbómọ̀ṣọ́ àwọn ọmọ bíi 40 something bẹ́ẹ̀ 42 àwọn tó jí wọn gbé ó hàn ó dájú pé wọn ò nọ́mà kò sí ẹnì kankan tó láìkẹ́ kò sí ẹ̀sìn kankan tó faramọ́ bẹ̀tí látara ìṣẹ̀lẹ̀ yìí àtàwọn ọgbẹ́ èmi náà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ó yẹ agbábọ̀ yé àwọn ìran márùn kan tó jẹ́ pé kákòjọ ọba àwọn abá ráyè rẹ̀ ọyọ wọn ráyè fún gbogbo àwọn ìran márùn yìí bíi mẹ́ta nínú wọn Islam gangan ni wọ́n focus méjì nínú wọn àti Islam àwa mùsùlùmí tàbí Islam á kàdánwò lára wọn láwọn méjì àwọn aráàlú tó wá kàdánwò lára wọn tí wọ́n bá gbé máa wò lọ ta Islam àmáwà àtàràlú tí yóò sí Islam àájọ sí àdánwò àwọn méjì ẹgbẹ́ àbáwọn mùsùlùmí nítorí profession wa tó bẹ́ẹ̀ sì wá sí dáa tó àwọn mẹ́ta ń bẹ̀ àwa ni wọ́n focus látara ṣẹlẹ̀ tí ń ṣe láàrin bí ọ̀sẹ̀ mélòó kan ṣẹṣẹ àwọn ará márùn yìí wọ́n tẹ̀lé à ìran méjì tàjọ sí à ojú ń ṣẹlẹ̀ kí tó lọ síbẹ̀ àwọn ará gán bẹ̀tọ̀ pé bẹ́ẹ̀ bá tó kó wọ́n gọ̀ bẹ́ẹ̀ bá ní wọn ò ní rònú wọ́n á sọ tá Islam ṣùgbọ́n kò sí òyìn tẹ́ fi ròyìn wọn nínú pé wọ́n gọ̀ àbí wọn ò ní rònú ẹ̀gbọ́n gọ̀ nínú pé wọn ò ní làákàyè wọn ní làákàyè kì í jẹ́ sọ̀rọ̀ ta Islam fún ìṣẹ́ta Islam wọ́n sì bọ́ síbi ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́ tí gbogbo wa ń banújẹ́ lé lórí ẹlẹ́ẹ̀kẹta òun náà làwọn Yorùbá nìṣẹ́ wọ́n bí gbọ́dọ̀ mọ̀ pa àwọn fẹ́ẹ́ fi ẹ̀yìn náà ní apros ń tọ́ gbajúmọ̀ jù báwọn ẹ̀ ti ń wé o ní àwọn aláàfáà tó sọ̀rọ̀ jáde ó sì nídìí number 1 ní tẹ́gbẹ́ gbèsè yìí kò pọ̀ sí kẹ́ẹ̀rí kí Yorùbá ọjà bóòlù Nàìjíríà tààjọ ń ṣe wọ́n wá ní kí ló dá fi ya kúrò ẹwà nílà àkáyè láti develop reason tẹ́ ń wí kò bá làkáyè mú ẹ tó bá ń lajú ẹ tó bá nílà àkáyè kò ní balọ̀ ẹ wọ́n ní gbogbo ìyà ń jẹ wá ní Nàìjíríà ẹ dàgbà ìyàwó ní jẹ Yorùbá tí ọjà Haúsá tí ọjà Ìgbò àbí ṣé ó rọrùn ká sọ pé èdè ìyà tí ń jẹ Yorùbá yìí o èdè ìyà tí ń jẹ Haúsá Ọlọ́run bá ní pààrọ̀ ẹ̀ kó change kó ẹsẹ̀ jẹ kí ti àwọn lọ sílẹ̀ Haúsá kí Haúsá máa bọ̀ wá sí kí ni ìdè ó ṣe wù gà ní ìyà tẹ kọ́ bí kọ́rẹ́ǹtì ìyà tá àjọ ń jẹ Nàìjíríà àní tó ní ìyà ń jẹ wá ṣé wọ́n sọ pé tá a bá ya lọ ìyá òní jẹ́ àmú wọ́n kù sí wọ́n olóṣèlú ìwọ́n olóṣèlú ṣé nígbà tá a bá ya lọ àwọn olóṣèlú ò lè tẹ̀lé ẹni wọ́n sọ fún wípé Nàìjíríà fẹ́ mọ kẹkẹsẹ́ńtẹ̀ ní yíya orí yìí burú ní ẹ̀rí nígbà tí àwọn Biafra fẹ́ ya ẹ̀rí adúlé ẹ̀mí tó ṣòfò wọ́n wá 2 million kí Yorùbá wá sọ pé òfẹ́ ya ní ìsìn ẹ̀mẹ́yẹ ẹ̀mí tí ó ṣòfò. bàbá máa jẹ fún wa pé èyí tó gba ara rẹ̀ lọ́dọ̀ àwọn tó wí ní pé ẹjọ́ lọ́sẹ̀ àdìjẹ́ ìdìbò tí ń bọ̀ yìí nínú àdìjẹ́ ìdìbò tí ń bọ̀ yìí nígbà tí pírẹsidẹ̀ntì kan Nàìjíríà lórí rẹ̀ wá burú pé á yà lọ nígbà tí pírẹsidẹ̀ntì kan Yorùbá Haúsá ti ṣe Ìgbò ti ṣe ọwọ́ kan Yorùbá lọ́wọ́ àyà lọ wọ́n lọ́wọ́ Yorùbá ní ìrìn àbẹ́kọ́ ní yóò lè dá yóò sì máa pàwá wọ́n ní ìsìn ní tiẹ̀ tó rè káàkiri Yorùbá ti ti dàsìkò tí ó yà lọ gan sẹ́yìn kan lẹ́yà kójọ kò wá sáwọn afárá kankan bẹ̀ kò sáfà sún fi ń bẹ̀ kò sáfà sún náà ń bẹ̀
ìmọ̀ àwọn church torí wọ́n pé wọn ọ̀dà sí rìdíìmù ọ̀dà sí èsì mẹ́mbà Yorùbá nation orí wọn lajú ọmọ kí ni wọ́n pè Nàìjíríà Baptist ọ̀dà sí òwò àwọn church láláì bátàbí ọ̀dà sí ẹ̀yìn kan ní láàkáyì kankan làwọn ọ̀dẹ̀ kẹ́ tí wọ́n mọ kí ní mẹ́nu ìlú abroad wọ́n gbé lẹ́wọ́n parọ́ fún ayín ọ̀ wáyé ni wọ́n sọ̀rọ̀ ọ̀rọ̀ ebe ilé lọ́ọ́ bá wọn bó ṣe ń wà wọn àmọ́ kápẹ́tọ̀ ọ̀bà rẹ̀ wọ́n nínú bó ṣe ń wà wọn ọlọ́pàá wa fẹ́ lọ bá wọn àbí DSS fẹ́ lọ bá wọn àbí civil defence fẹ́ lọ bá wọn wọ́n wá àpèsè àwọn ọ̀sán tí mo fi ràn wọ́n kò sí onítọ̀hún tó bá ní ìbọn kankan wọ̀ràn òun wàláhì tàlá sọ́mọ́bì láìláìláìlá wà bí tí o bá sí ọmọkọ tààwọ́ nù àwọn kápẹ́tọ̀ bá lẹ́yìn ìbọn wọn wá ní kọ̀ọ̀rọ̀ àsán tí ó fi ràn yóò sì ràn tó bá gbẹ̀mọ̀ láàrin lọ́wọ́ kápẹ́tọ̀ bá òfin bá fún aláyè yọ̀ọ̀rọ̀ àdáyé wọn ní sọ ọ̀làdà kan ọ̀rọ̀ àwọn aláwà sọ ọ̀làdà a máa hàn ní ojú sẹ́mọ̀ tá a bá wà ń bẹ̀rẹ̀ gbọdọ̀ hàn àwọn òsàn àwọn ọmọ rẹ̀ wọ́n á sá lọ ní. ọba tó ní mọ̀lẹ́kà làwọn bá ṣe lọ bí gbogbo ẹni ó sọ ọ́fíìsì bí ìbílẹ̀ eléwu bí ìbílẹ̀ yóò sá bí ìbílẹ̀ àwọn tó ń dánú yóò ọ̀rọ̀ sàlẹ̀ mẹ́rin tó bá ṣe oògùn wọn àwọn àwòrán ló sọ oògùn fún wọn lálẹ́ bí ẹni sọ oògùn fún ọlẹ́kùnrin àrẹ́ pé táwọn olùdó sọ fún àwọn tó kù ìran ta ló ń bá yín ṣe eré àwọn ẹgbẹ́ yín sẹ́yìn nílà káyìí tí ń jánu títẹ̀ jábọ̀ wọ́n bù ṣe wọ́n láwọn olóṣèlú tó ṣe ló ń bẹ níbi èyí tó ṣe lọ́dọ̀ fún olóṣèlú mọ́ ó lè ní bọ́ọ̀dì tiẹ̀ sí lówó ṣùgbọ́n olóṣèlú yóò máa kó èèyàn báyìí ẹ bàbá tó kó èèyàn rẹ̀ kò ní reality tá a mọ̀ rí ẹ máa wo bó sẹ́wọ́n bọ́ bó sẹ́wọ́n over 90% rẹ̀ ló súnmọ́ tó tàbí kó súnmọ́ bọ́dà bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀kọ́ ètò ẹ̀ báyìí tó bá wọnú ìgboro àwọn tí wọ́n ń dánú ní kẹ́bí léèrè ta nínú yín tọ́kàfẹ́ lu ṣẹlẹ̀ tọ́kàfẹ́ kó àwọn ọmọ ọlọ́mọ pamọ́ DSS lọ ṣiṣẹ́ yín àṣírí yóò sì túbọ̀ yóò sọ̀rọ̀ àṣírí yóò tù tí gbogbo ayé ó ní ẹlẹ́yìn ọ̀dẹ̀ tẹ̀ ń ṣe jàkùjàkù nípa wa ẹ̀rọ ìfara yín balẹ̀ kẹ́sì lọ́fẹ́ mi lè rí pé ẹ sọ bí a lọ tàbí lọ́pàá yẹn àwọn tẹ́yìn wí yìí àá sọ bí tí a lọ tàbí lọ́pàá yẹn àrẹ́bẹ́ máa fi wé láfíà wá wé ẹlẹ́kọ̀ọ́ ní àfikọ́ mùsùlùmí ní a ṣé tàbí kí Muhammad àfa àtẹ̀lé ẹni wọ́n júwe ẹ̀sìn tí kí lè ṣe wọn kẹ́ kí lọ́jọ́ àlàfà wọn àbí tá pásítọ̀ wọn ìtọ́jẹ́ kí sẹ́ni wọn sọ̀rọ̀ sọ́ọ̀ṣì èmi mọ̀ sáàsì mọ̀ wáyé ọmọ àfáà ni mí ọmọ ọba ni mí ọmọ ìlú wo ni mí àrílù ẹ̀dá tó dìde tó ní wọ́n pa wúlọ́tẹ̀ ń pa àbíọ̀tẹ̀ èyí tó tóbi jù ní security wa ìlú wo náà ni ẹ wá aṣọ ìwò tó dìde wọ́n máa ń yìn wá ní ọlọ́pàá ó yìn wá kódà sọ́jà ti máa ń jọmọ ìlú yìí ó yìn wá DSS ó yìn wá àwọn olè bad record kankan lọ́dọ̀ anybody àwọn máa lọ bá wọn ní ọ̀gá á sì lọ sí meeting tàbí káwọn náà invite wa àlọ́ fún ẹ ní information àjọ ń ṣe ni wọ́n máa gbogbo tẹ́wọ́ pé orí ti dà àwọn tó rí wọ́n dà púpọ̀ lórí social media fẹ́ sí rí wo wọ́n kàn fẹ́ sọ fún wàhálà pé ẹ̀rọ máa gbọ́rọ̀ wọn tẹ́ bá ti débẹ̀ kan máa wọ́ dànù wèrè ń sí ẹlòmíì ìyá kan bẹ pé dókò tí àbúrò ẹ bá ti sọ̀rọ̀ báyìí pé débẹ̀ rìn ni ìyá kan máa jábọ́ náà ni wọ́n tó sì ń lé tọ́wọ́ sọ̀rọ̀ àwọn àtàwà ní. ìkan náà àrùn ni tó náà parọ́ àti ẹ̀rẹ́ Mufti ọlọ́dá security lẹ̀ wọ́n mọ̀ pa security wa ọlọ́fọ̀ ní tó fi jáde tó ti gbẹ̀sẹ̀ lọ́wọ́ rẹ̀ àwọn ọ̀dẹ̀ lásán. àwọn ọmọ yín ló invest jù nílùú wọn torí wọ́n kàwé ní Kánò láti ojú ẹsẹ̀ ọsùn kan bẹ Kánò gbogbo wọn ní ẹ̀nà 99% ẹ̀sìn náà ọsùn yẹn ọmọ Haúsá ni ọmọ Yorùbá ló sì ní. tí wọ́n gbà tẹ́ bá ń pa àwọn níbí wọn ò ní pa èyí náà ọ̀daràn láníkẹ́ lọ ìfẹ́sì ẹ̀sìn ìfà lọ́lọ́pàá náà máa ń ṣe ìdájọ́ ọlọ́pàá ó ní iṣẹ́ tó pọ̀ tí ó ṣe lórí kóńgó tó sọ pé bó ṣe rí rè ọlọ́pàá bá gba múnisì tó ti mọ̀lẹ́ yóò ṣe fẹ̀sìfẹ̀sì láì ṣe àgbélé òfin lọ́wọ́ yóò wà àròjọ tẹnu rẹ̀ tó bá ti rárẹ̀ èyí wà kó tó wọ́n ṣe àti ìdájọ́ fún wọ́n kàn wá lọ ọkàn lọ súnlé wọn ná ó sọ mọ́sálásí wọn ná ọ wà ní wípé ọjà fún Yorùbá kẹsẹ̀ Yorùbá náà jà fún ìwà wíńdàsì tó gbé ọjà lè nífẹ̀ẹ́ mọ̀ọ́dẹ́ kẹ́kẹ́ Ifẹ̀ tẹ́ ń dago tẹ́ ń bagbo kájẹ́ tó bá gbọ́n náà ni ìrírí náà ti ń dọ̀ láàmú dé sí ìyẹn ọgbọ́dọ̀ rẹ́jísítà rú security ìwé ọ̀pá yìí jẹ́ ayé ṣe ń bẹ́ẹ̀. àwọn èèyàn kìsáàsì yìí sí ni pé wọ́n rò pé MP pé ọmọ ogun àwọn ẹlẹ́bọjọ́ tó máa lọ fèsì mùsùlùmí ìtàn tí wọ́n ti jẹ́ yẹn tí Sunday Igboho wá lóhùn lè fèsì wọn kó n so bẹ́ẹ̀ ní tí ń ṣẹlẹ̀ yìí a lè rí kọ́ńkà lóòótọ́ Sunday Igboho nìkan ò lè dá ṣe ṣùgbọ́n tá a bá kún tá a gbọ́ ọ̀rọ̀ kírísítẹ́nì mùsùlùmí oníṣẹ̀ṣẹ̀ tá a gbé lẹ̀ tá a parapọ̀ ogun tí ń jà wá ìwọ̀lá àwọn ilẹ̀. bẹ́ẹ̀ fún mi ní kíní kan kékeré sí tí Igboho fi níran mi èmi ó gba àwọn ìbá mú o ọlọ́bẹ̀ yẹn ò dáa tó bá kíyàn mú ó dáa ó gba àwọn ọmọ tán wọ́n bẹ́ẹ̀ nísìnyí bẹ́ẹ̀ fún mi ní nǹkan pé kí n dì í pé kí n fi lára pé Igboho fi níran mi ìgbà lọ́wọ́ rẹ o kí n fi ṣe ẹ̀mí kú o láyé àwọn ọmọ mi bẹ́ẹ̀ lé o àtìyàwó mi o tí wọ́n fi lè kú tálọ́ bójú tó wọn àwọn ọmọ tán kó ní Ògbómọ̀ṣọ́ yẹn àti pásítọ̀ àtàfà ṣé bó ṣe wá dàrún Sunday Igboho ìjọba ẹ fún àwọn Sunday Igboho yẹn àwọn míì nu wọn kẹ́ ń sọ pé àwọn ẹlẹ́bọ̀ ń kó ọmọ ogun jọ láti fi face Islam torí wọ́n ń gbọ́ táwọn ọmọ ẹlẹ́bọ̀ kan sọ lórí nẹ́ẹ̀tì pé ẹ máa lọ wọnú mọ́sálásí ẹ máa sun wọn ná ẹ máa tú láàrin lórí wọn ẹ máa nà wọn ẹ máa dẹrù àwọn àtẹ̀tàn àwọn gan a máa gbọ́ old lamb tie a máa mú ẹ ọwọ́ mọ̀kẹ́ láàrin ìyàwó ẹni alẹ́ bọ̀ wèrè tó ní lórí kò tó tiwa
à ń fi ọ̀rọ̀ Ọlọ́run tẹ̀ ni tó bá di pé one on one nígboro kò tó bẹ́ẹ̀ ẹ má dán wò pé ẹ ní ẹ mọ nàfà kan àbẹ́ na ẹni tí ń kírun kan. ẹ máa sun ẹkún ẹ jẹ́ kó jẹ́ kẹ́kún rẹ̀ ọ̀pọ̀ torí tí ń bẹ nílẹ̀ yìí ó kọjá agbára àjọba ìyẹn tó ń bẹ nílẹ̀ yìí ó kọjá agbára àjọba jẹ́njẹ́ sí ìwọ tó ọba lè ṣe tí wàá fi protect ara rẹ àtàwọn ẹbí rẹ ìyẹn tó burú jù ó ní kí wọ́n mú bàbá lójú àwọn ọmọ àtìyàwó rẹ̀ kí wọ́n máa nà án káwọn ìyàwó àti bàbá tó yẹ kó gba ìyàwó àti àwọn ọmọ lẹ̀ kí àwọn kan dẹ̀ wọlé kí wọ́n wá dá bàbá kúnlẹ̀ lójú àwọn ọmọ rẹ̀ àti ìyàwó rẹ̀ tí ò sì sẹ́ni kankan tó lè ràn wọ́n lọ́wọ́ sẹ́ni pé ó burú jáì mò ń já ọ sí gbogbo ohun tó o bá mọ̀ tó o bá lè ṣe tó lè jẹ́ protection fún wọ àtàwọn ọmọ rẹ̀ àti ìyàwó rẹ̀ má dá àwọn alùsùn náà kankan lọ́wọ́ tètè ṣe ó tó bá jẹ́ pé sáàmù kan lọ́mọ tó dá ọ lójú tó máa jẹ́ protection fún wọ àti ìyàwó rẹ̀ àtọmọ rẹ̀ ní ti ń bẹ nígboro lẹ́nìí tílẹ̀ má yìí as of today ìjọba gbé òrìra wọn gbà alẹ́ o àwọn tí wọ́n kọ́ lọ ní Ìlọrin níjọ́ òní ìwọ̀n àríyàn gbà up to this moment o àwọn ẹwọ iye almost 20 days nínú igbó tó ti kó àwọn ọmọ ọlọ́mọ lọ láti ìlú Ògbómọ̀ṣọ́ sí ẹni pé ìjọba gan they are incapacitated ìjọba gbé ní nǹkan kan tó lè ṣe sí o ìwọ ni kò mọ̀ fi ẹ̀mí ara rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ àtàwọn ẹbí rẹ̀ ṣòfò tó bá jẹ́ pé tí àkàn lọ mà má jẹ́ káwọn alùsùn náà kan kọ̀ndẹ́mù tí alùsùn náà kan bá kọ̀ndẹ́mù kankan láàkókò pé kíní kan ọ̀dà ẹ̀yìn alùsùn náà bẹ́ẹ̀ yẹn ọ̀ya ẹ̀wọ̀n gbó lọ ẹ̀yìn alùsùn náà wájú jàmáà tẹ́ ń kọ̀ndẹ́mù gbogbo nǹkan ọ̀ya ẹ̀wọ̀n gbó lọ ẹ lọ fèsì àwọn tó ń pa àwọn èèyàn ẹ̀ ń kọ̀ndẹ́mù pé ẹ̀ ń bá di tí àdìdí ọ̀tọ̀dá kíní kan dídí ọ̀tọ̀dá ẹ má ṣègbẹ́rẹ́ ẹ má wẹsẹ̀ ní tó bá máa ṣe tó bá máa tako ìlànà Ọlọ́run kọ́ mọ́ ṣe gbẹ́rẹ́ sísè ọ̀tako ìlànà Ọlọ́run èyí tí ń jẹ́ ìsìn Ọlọ́run ìbáàdà ṣíṣe láàrin ìwọ àtọlọ́run bá rẹ lọ́wọ́ ìsìn láàrin kọ̀ọ̀kẹ́ ẹ̀dá kankan nígbà kálukú bá níwájú Ọlọ́run àjọ máa rò ó ẹni ọba fẹ́ dọ́lọ́mà kódà kì í ṣe kéèyàn ó publicize tí bá ń ṣe ní pé káwọn èèyàn lè mọ̀ pé mò ń sin lọ́hùn kì í ṣe ìlọmọ sáṣí ní gbangba wálé àdé ìsìn lọ́hùn ìyí tí ń jẹ́ ìsìn lọ́hùn ó ń bẹ láàrin ẹ̀dá àtọlọ́run rẹ̀ ní tó bá ti ń ṣe tí gbogbo èèyàn bá ti mọ̀ sí ó ti di sí árí mi àwọn wòlíì Ọlọ́run ẹ̀ lè mọ̀ pé wòlíì Ọlọ́run ni wọ́n gbogbo àwọn wòlíì Ọlọ́run ẹ̀ lè mọ̀ pé wòlíì Ọlọ́run ni wọ́n gbogbo ohun tó lè máa ṣe tí gbogbo èèyàn ò fi fojú sí wọn lára wọn ní sí gbangba kọ̀rọ̀ náà ti ṣe ìwọ tó ń lọ mọ́sáàsì ọwọ́ amú tẹ́súbí 1000 kọ́lé bá wà kó lọ mọ́sáàsì ṣé sin lọ́ọ̀ ni àbí sí arími ẹni tí ń sin lọ́ọ̀ òun lẹni tó yẹ pé ìsin lọ́ọ̀ ọ wà láàrin ẹ̀dá àti kíni àti Ọlọ́run bá rẹ̀ àtọlọ́run bá rẹ̀ gbogbo wàhálù súnà tó ń kọ́ dẹ́mu ẹ má ṣe gbẹ́rẹ́ ẹ má wẹsẹ̀ tó bá jẹ́ pé gbẹ́rẹ́ lọ máa sín tó bá mọ gbẹ́rẹ́ kan tó bá tètè sí fún gbogbo àwọn ọmọ rẹ oníbi tí nǹkan lọ yìí oníkálukú ọmọ fi tracker sọmọ rẹ lára o mo ti fẹ́ order tracker máa order tracker máa fi tracker sí ìyàwó mi lára máa fi sọmọ mi lára máa fi mẹgbẹ́ ọmọ mú tracker kiri àwọn àfi ààbò rẹ̀ sórí orí fóònù àjọ máa tracker ara wa kiri torí pé ìwọ ni wàá protect ìwọ ni kò máa bó ṣe find the protection fún ìwọ àti àwọn immediate family rẹ tó failure to do so you are on your own àmọ́ tó ń kó láti ẹjọ́ yìí tó ìgbé di àwọn rẹ̀ nìkan kan gbà wọ́n lẹ̀ àwọn ẹbí wọn kan ń sunkún kiri ni wọ́n ń ké kiri àwọn ẹbí wọn ń sunkún kiri wọ́n ń ké ní gbogbo lójoojúmọ́ sórí báyẹn bọ́n ṣe máa postpone rẹ̀ kò tí nǹkan mi ò tó fi ṣẹlẹ̀ láti gbàgbé yẹn nìyẹn a máa wá solution sí a ṣe tíjọba ọ̀ máa sọ tí gbogbo èyí ò tó fi gbàgbé nǹkan mi ò tó ṣẹlẹ̀ ní ọba ní tó ń kálukú ọba tó gbójú bẹ́ẹ̀ lábàá tó máa rán mi sẹ́wọ̀n pé wàhálà never finish on social media sọ́ọ̀mà wàhálà never finish on social media ojoojúmọ́ ní nǹkan tó ń ṣẹlẹ̀ tí nǹkan mi tó lágbára bá jù yẹn lọ́ba tó ti ṣẹlẹ̀ á tún gbàgbé yẹn títí lọ́rin ta ló lè mọ̀ pé wọ́n ti gba àwọn ọmọ yẹn dìsìn wọ́n pọ̀ náà lù wọ́n pa ìmọ̀ye èèyàn wọ́n pa ìgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn wọ́n dẹ̀ kọ gbogbo àwọn èèyàn lọ gbogbo aráàlú wọn kó wọn lọ nugbó ọ́dìrísì wọn àríyàn gbà ìmí ètò ṣẹlẹ̀ aláàbí sọ kankan lórí yẹn mọ́ àtúnrán mi eléyìí tó ṣẹlẹ̀ ní ẹ̀sẹ̀ àtó ti ń post wa àgbà wọn kẹ́nẹ́kan lọ́sẹ̀lẹ̀ àwọn kẹ́nẹ́kan àwọn tó dẹ̀ sọ pé àwọn volunteer àwọn lè wọnú ogbó lọ bíi Sunday Igboho wọn ní àwọn ṣiṣẹ́ lórí ẹ̀ wọn aláwọ̀ àwọn tó fẹ́ fẹ̀mí ara wọn lélẹ̀ pé ẹ jẹ́ àwọn wọnú ogbó tí wọn lọ ká máa wá wọn kiri they never allow them to go torí pé wọn àbẹ̀ kan gboríyìn wọn mọ̀ pé táwọn yẹn bá lọ tó bá ṣiṣẹ́ yẹn tó bá ṣàṣeyọrí wọn á gboríyìn wọn á máa bú àwọn. gbogbo àwọn iléeṣẹ́ ọlọ́pàá gan wọ́n ń gbọ́dẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ti ń gbọ́dẹ́ there is no enough ammunition ọlọ́pàá táwọn àbí tí wọ́n bá wọ̀lú ọlọ́pàá ó sá lọ wọ́n á ti station wọn á sá lọ ni because they have no enough ammunition to face them. They have no enough ammunition to face them.
àwọn náà lẹ́bí náà àwọn ọlọ́pàá wọ́n ní ẹbí kì í ṣe pé àwọn ọlọ́pàá yojo àwọn ọlọ́pàá náà yojo ẹja sọ fact àwọn ọlọ́pàá ò ya ojo àwọn tí wọ́n lè ṣiṣẹ́ tí wọ́n lè fèsì àwọn èèyàn wọ̀nyí wọ́n ń bẹnu sí ọlọ́pàá ṣé wọ́n fún wọn ní ọ̀dà ni àwọn sọ́jà wa ò yojo àwọn nẹ́fì wa ò yojo àwọn èèyàn wọ̀nyí àwọn bí Àtíkù náà jẹ́ kárí sẹ́sẹ́ àwọn èèyàn bí Àtíkù tó ń gbẹnu nígbèkúgbè lórí ọ̀rọ̀ wa nílẹ̀ Yorùbá k'Àtíkù bára ní kó gbẹnu ẹ̀ sọ́hùn má dá sí ọ̀rọ̀ wa nílẹ̀ Yorùbá Fálànà rántí ẹ tara ẹni là rán mélòó nínú àwọn ọmọ ìyá rẹ tí wọ́n ti jí gbé ní nọ́ọ̀tì mélòó nínú wọn ló ti rí gbà àwọn méjì kan àwọn bàbá méjì kan mo rí wọn lórí social media àwọn bàbá àgbàlagbà méjì tí wọ́n dé wọn mọ́lẹ̀ kí lórí ṣe sáwọn ọmọ ìyá rẹ yẹn ṣé èso ọmọ ìyá rẹ ni wọ́n ọ̀rọ̀ tiwa nílẹ̀ Yorùbá lọ́wọ́ abẹ́ dá sí má ṣe politics pẹ̀lú ọ̀rọ̀ wa nílẹ̀ Yorùbá ẹ má fi tó ṣẹlẹ̀ ẹ má fi táàdé sí bàbá Tinubu ẹ má fi táàdé sí bàbá Tinubu fún àwọn gómìnà ní security vote kò fi security vote jẹ wọ́n níyà let us call a spade tá a bá máa bá Tinubu wí á bàbá bá wí láàyè ọ̀tọ̀ let us call a spade tá a bá sọ ti ní ti bàbá Tinubu ọ̀nà tí wọ́n lá ibi tí wọ́n ti lack ní tí wọ́n láàkì a máa sọ tí wọ́n fún ọlọ́wọ́ láàyè ọ̀tọ̀ tó bá jẹ́ pé bàbá Tinubu fi owó jẹ àwọn gómìnà níyà ni security fún tó bá fi jẹ wọ́n yà ni a máa sọ̀rọ̀ lórí ẹ̀ elaborately bàbá ò fi owó jẹ wọ́n níyà náà o. èyí alùpùpù náà tẹ́ ń pariwo má sì gbẹ́rẹ́ má lọ sẹ́ tó o bá ní òka jẹ́njá ẹsí tó o bá ní òka tó o ti sẹ́ dáadáa tó o mọ̀ pé tẹ́nìkan bá dá ọ̀rọ̀ náà tí wọ́n bá yìnbọn ìbọn òní wọlé tẹ́ẹ̀ tó bá gbá lóòka yẹn kábọ̀ kan búyè pẹ̀ ẹni ọba dà sí ilẹ̀ ní gbogbo wọn lọ tètè lọ sí o má jẹ́ káwọn alùsùn náà má jẹ́ gbàǹtọ́ da dín lára lọ́wọ́ rẹ̀ dọ́ni sọ́nu o àwọn ọlọ́pàá gẹ́gẹ́ máa fẹ́ wọlógó wọn ní bullet proof o nǹkan kan ni wọ́n fi ṣe bullet proof o nílẹ̀ Yorùbá àwọn náà ni we have our own bullet proof àwọn náà ní bullet proof títí wa o tó o bá ní òka tó sú ọ tàbó ní nǹkan ìbọn tàbó anything tó o bá ní tó o lè fi protect ara rẹ àlẹ́ mi máa ra tracker mo ti fẹ́ máa order fún tracker mo ti rí online máa order títí ọ̀dọ̀ mi títí ìyàwó mi títí àwọn ọmọ mi tó bá ti ń lọ school èyí máa fi tracker sí wọn lára ìyẹn tracker títí òyìnbó ni o lẹ́yìn èmi tó tún wá sí tracker títí ìbílẹ̀ máa ṣe ẹ o traditional tracker tó jẹ́ títí tracker títí ìbílẹ̀ máa tún máa gbé kọ́ wọn lọ́rùn wọ́n tó o bá kọlù wọn ọ kọlù jàngbọ̀n. sẹ́yìn ti gbọ́ àwọn bandits wọ́n fẹ́ ṣe wàlímọ̀ fún àwọn ọmọ gbogbo ẹ̀yin àfa wa nílẹ̀ Yorùbá ẹ sì dákẹ́. àwọn bandits wọ́n fẹ́ ṣe wàlímọ̀ fún àwọn ọmọ ẹ dákun ta ló fẹ́ lọ gba wàlímọ̀ yẹn. àwọn bandits wọ́n dẹ̀ negotiate pẹ̀lú ìjọba pé nínú owó wàlímọ̀ táwọn ó ṣe fáwọn ọmọ o àwọn máa owó wàlímọ̀ tí àwọn ìjọba bá san fún àwọn inú rẹ̀ àwọn máa yọ owó wàlímọ̀ yẹn kó nínú owó ransom. wọ́n fi àwọn nǹkan wọ̀nyí wọ́n fi ń sọ Islam lẹ́nu ni gbogbo ẹ̀yin àfáà wa nílọrin ẹ̀yin àfáà wa nílẹ̀ Yorùbá ẹ gbọ́ adúrú ọ̀rọ̀ bàǹtàbàǹtà tó báyìí ẹ sì dákẹ́ ẹ ẹ̀dẹ̀ sọ nǹkan kan lórí ẹ̀ ẹ rí pé irú ọ̀rọ̀ burúkú báyìí wọ́n fi ń dójú ti ẹ̀sìn ni ta'awanu 'ala al-birri wa taqwa wa la ta'awanu 'ala al-ismi wal 'udwan ẹ ràn ara yín lọ́wọ́ lórí nǹkan dáa ẹ dákun títan Islam ká ṣé eléyìí tí àwọn bandit ń ṣe yìí àwọn terrorist ṣé eléyìí tí wọ́n ń ṣe yìí ǹjẹ́ agenda Islam ní eléyìí ni àbí agenda àwọn kan lábẹ́ òṣèlú. So àwọn ọmọ tí wọ́n jí gbé nílùú Kwara wọ́n wọnú odidi inú ìlú wọ́n dẹ̀ sọ ìlú di ahoro wọ́n pa obìnrin wọ́n pa ọkùnrin wọ́n pa kúkúrú wọ́n pa gígùn wọ́n dẹ̀ kó àwọn ọ̀gọ̀ọ̀rọ̀ àwọn ọmọ kéékèèké wọ́n kó wọn wọnú igbó lọ. Ó ti lọ bí ọdún kan tí ó ti lé lọ́dún kan náà. So ìjọba Kwara State wọn àti rí àwọn ọmọ yẹn gbà up to this moment. Sí agenda Islam lélẹ̀ ni àbí agenda àwọn kan lábẹ́ òṣèlú. Káwọn kan sọ pé ẹ dákun for the first instance. So ọmọ tí àwọn èèyàn yìí ọmọ tí wọ́n jí gbé láti di ọlọ́dún bíi méjì àbí ó ti lọ bí ọdún méjì náà nílùú Ìlọrin àwọn ọmọ tí wọ́n kó. So ìjọba Kwara àwọn àti rí àwọn ọmọ yẹn gbà padà àwọn àti rí wọn gbà láti ìjọ yìí. Are we safe? We are no more safe in this country. Àwọn agbé ìròyìn jáde ní ìjẹta ni mo kọ́kọ́ ń gbọ́ ìròyìn yẹn awẹ́wà ni mo kọ́kọ́ àwọn ìròyìn comedy news mo kọ́kọ́ pé àwọn bandit láwọn fẹ́ ṣe wàlímọ̀ fún àwọn ọmọ
ta ló fẹ́ lọ gba wàlímà, ta ló máa jókòó mi wàlímà. So wọ́n fi ìròyìn sọwọ́ sí àwọn tí wọ́n ní ọmọ gbogbo àwọn aráàlú òlu yẹn pé kí wọ́n àtẹ́ǹdì wàlímà pé àwọn ọmọ wọn ti parí àlùkùránì o. Irú ẹ̀kọ́ burúkú wo leléyìí? Irú ẹ̀kọ́ burúkú wo leléyìí? Irú ìsọlẹ́nu, irú ìsọ ẹ̀sìn Islam lẹ́nu wo leléyìí? Òótọ́ Islam kò preach, Islam ò preach kápánìyàn kádàlúrú, Islam kọ́ ló ń preach terrorism. Ṣùgbọ́n orúkọ Islam táwọn ẹni yìí ń lò, orúkọ Islam tí wọ́n ń lò, gbogbo tí ń jẹ́ ìran àfáà nílẹ̀ Yorùbá kò sí ìsinmi mọ́ o, kò sí ìsinmi mọ́ o. Allegation tí wọ́n fi ń kan Islam tẹ́lẹ̀ òun náà ni ẹ̀sìn jàgídíjàgan. Àwa tó rí àwọn kan tí wọ́n ń fi orúkọ Islam pànìyàn. Kò sí gbogbo ẹ̀yin àfáà wa ẹ má dákẹ́ o, kò sí ìsinmi mọ́ o, kò sí ìsinmi mọ́ o. Àwọn subhanallah, àwọn ẹni òkùnkùn yìí wọ́n wọ odidi ìlú, wọ́n pa odidi ìlú run, wọ́n pa ọkùnrin, wọ́n pa obìnrin nílùú Kwara bẹ́ẹ̀ yẹn ni, nílùú Kwara state. Wọ́n pa ọkùnrin, wọ́n pa obìnrin, wọ́n pa ọmọdé, wọ́n pa àgbàlagbà. Tó jẹ́ pé Islam gan preach pé even tógun bá wà, tí Islam bá gbé ogun dìde, ìyẹn tí nígbà tí àwọn ànábì Ọlọ́run sì ń jagun, nínú rules ó ní pé wọ́n á gbọ́dọ̀ pa obìnrin, wọ́n á dẹ̀ gbọ́dọ̀ pa ọmọdé. Àwọn tí wọ́n wá jáde lọ́sàn-án gan yìí tí wọ́n ń ṣe bismillahi Allahu akbar tí wọ́n ń dú àwọn èèyàn lọ́rùn, ẹ dákun lórúkọ Islam, lórúkọ ẹ̀sìn Islam, kí ni ká pẹ̀lú àwọn èèyàn wọ̀nyí? Islam kò kọ́ wa pé ká máa pànìyàn. Islam subhanallah, orin wo la fẹ́ kọ? Ọ̀rọ̀ bá àwọn èèyàn ò lè gbé nùlù mọ́. Bẹ́ẹ̀ sùn nínú ilé yín ẹ̀rù ń bà gbogbo àwọn ènìyàn because terrorism, bandit, kidnapping ó ti rampart. Ẹ̀wọ̀n tó tún ṣẹlẹ̀ nílùú Ìbàdàn lénìí, ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ nílùú Ọ̀ṣun lénìí, ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ nílùú Ọ̀ṣun lánàá. Ọ̀rọ̀ kidnapping, banditry, gbogbo ẹ̀ ó ti wá rampart, àti lẹ́kọ̀ọ́ ni, àti lọ́ṣun ni, àti lógùn ni. Kí ni orúkọ wo la fẹ́ pẹ̀lú àwọn èèyàn wọ̀nyí? Wọ́n fi Islam, wọ́n ń bojú Islam jẹ́. Orúkọ wo la fẹ́ pè wọ́n? Wọ́n wá gbé jáde ní ìjẹta pé àwọn fẹ́ ṣe wàlímọ̀ fún àwọn ọmọ, àwọn bandits, àwọn apani, àwọn tó yẹ pé pípàyàn ni wọ́n fi ń sayọ̀yọ̀, àwọn arídùnnú, àwọn adùnnú lórí pípàyàn. Wọ́n ní àwọn fẹ́ ṣe wàlímọ̀ fún àwọn ọmọ lórúkọ Islam pé àwọn ti kún wọn ní àlùkùránì. Sí ẹ̀sìn lélẹ́yìí. Ìfọ̀kànbalẹ̀ ò sí nínú ìlú mọ́. Inú ogbó làwọn èèyàn ti ń sá tẹ́lẹ̀, àwọn èèyàn ti sá kó nú ogbó, wọ́n ti lé àwọn èèyàn kó nú ogbó, wọ́n ti lé wọn wá náà lù, wọ́n ti lé àwọn èèyàn kó nú oko, wọ́n ti lé wọn wá náà lù, wọ́n ti lé àwọn èèyàn kó lábúlé, àwọn èèyàn ti sá wá náà lù. Àwọn èèyàn wọ̀nyí, àwọn bandits, àwọn terrorists, wọ́n tún ti wá kúrò nínú ogbó, wọ́n tún ti wá mú àwọn èèyàn nínú ilé wọn. Àwọn tí wọ́n sá nínú ogbó, àwọn èèyàn wa tí wọ́n kúrò nínú ogbó fún wọn, wọ́n tún ti wá ń lé àwọn èèyàn wa náà lù báyìí. Everybody ò safe mọ́, kò sẹ́ni tó safe mọ́. Kò sẹ́ni tó safe. Kí la wá bá kí ẹ dákun. Ẹni tí ń ṣẹlẹ̀ yìí ọlọ́wọ́ ìjọba nínú o. Ọlọ́wọ́ ìjọba nínú o, tí ó bá lọ́wọ́ ìjọba nínú. How come tí apá ìjọba ò ní ká àwọn èèyàn wọ̀nyí? Wọ́n tún ti wá ń ká àwọn èèyàn mọ́nú ilé. Ìjọba Kwara wọ́n rí àwọn tí wọ́n kó lọ odidi ìlú kan ni wọ́n parun. Àwọn tí wọ́n kó lọ nínú ìlú yẹn, ìjọba Kwara state wọ́n rí wọn gba alẹ́ dìsìn. Àwọn èèyàn yẹn nínú àwọn bandit láwọn fẹ́ sí wàlímọ̀ fún. Irú wàlímọ̀ òsìwò nìyẹn. Sírú ẹ̀sìn wọn ni, sírú ẹ̀sìn tọ́lọ́run ló ń gbà nìyẹn, sírú ìbádà tọ́lọ́run ló ń gbà nìyẹn. Ẹni ó sin Ọlọ́run pẹ̀lú inú mímọ́ àti ìpayọ̀ Ọlọ́run. Ṣé kápá nìyàn ṣẹ̀sìn sí lọ́lọ́run ló ń gbà ni? Síta àbá tí fi ipá lá ìkìlá àfi dín ní kọ́dítà bá yánà rúṣùdù mínà lìgá yìí, kò sí ìfipámúni nínú ẹ̀sìn. Ọlọ́run ọba ti la ọ̀nà alẹ́, ó fi gbó hàn wá, ó fi ọ̀nà hàn wá. Ìtọ́ bá wo oníkálukú ní kọ́tọ̀ nígbà tá a bá déwájú Ọlọ́run ọba, a máa bọ́lọ̀ pàdé. Ṣùgbọ́n àwọn kan ni wọ́n kó sí abẹ́ àwọn nǹkan wọ̀nyí. Àwọn èèyàn kan ni wọ́n gọ sí abẹ́ bandit, abẹ́ terrorism tí ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè. Àwọn kan ni wọ́n gọ sí abẹ́ rẹ̀. Ó ti di politics. Wọ́n ń fi ẹ̀mí wa sí politics lórílẹ̀‐èdè yìí ni.
wọ́n ti fi ẹ̀mí wá sí politics. The sources of bandits, the sources of terrorism, politics olókun ló kọ̀ sí gbogbo ẹ̀. Ẹ̀yin Salafi 1990 gbogbo ẹ̀yin ẹlẹ́sìn ẹ̀yin tẹ̀sí ẹ̀sìn pẹ̀lú extremist ẹ̀yin extremist ẹ̀yin alátẹ̀jú ẹ̀sìn ẹ wo bí tí ẹ̀sìn ẹ wo bí tọ́rọ̀ ẹ̀sìn bá wà dé lórílẹ̀‐èdè. Ẹ wo bí tí ọ̀rọ̀ ẹ̀sìn tó bá wà dé lórílẹ̀‐èdè. Àwọn kan ló mẹ̀sìn sí àwọn kan ní ọmẹ̀sìn sí. Àwọn kan ní alùsùnà wálé jàmáà. Àwọn kan ló tẹ̀lé ànábì dáadáa àwọn kan ní ọ̀tẹ̀lé ànábì dáadáa. Ẹ wo bí tọ́rọ̀ ẹ̀sìn bá wà dé lórílẹ̀‐èdè yìí. Ìlú tán àti ṣẹ̀sìn gan wọ́n ní ìfọ̀kànbalẹ̀ jù wá lọ lórílẹ̀‐èdè yìí náà. Ìlú tán àti ṣe ẹ̀sìn ìfọ̀kànbalẹ̀ wọn ju ti àwọn tá a lá gbẹ́sìn rú lọ tá a lá dúró tọ́lọ́hún. Àwọn táwọn wá ṣe tọ́lọ́hún wa tó yẹ pé sùn gan ni wọ́n jókòó tì ìfọ̀kànbalẹ̀ ń bẹ wọ́n ní ìfọ̀kànbalẹ̀ ju àwọn tá a lá jókòó tọ́lọ́hún lọ. Ẹ̀wọ̀n tá a sọ ayé ara wa dà tó ní kálukú bá lọ ní gbòòrò báyìí tìfura ni. Àtàfà àtọmọ kéwú àtrọ́sì ara wa mọ́ oníkálukú tìfura la fi rìn. Gbogbo ẹ̀yin àfáà wẹ̀ ẹ má dákẹ́ ẹ má jẹ́ kán sọ Islam lórúkọ burúkú. Gbogbo ẹ̀yin àfáà wa ẹ má dákẹ́ ẹ má jẹ́ kán sọ Islam lórúkọ burúkú. Islam kọ́ léyìí. Islam tí òsínlá Muhammad mú wá kọ́ léyìí. Islam tí ànábì Muhammad mú wá Islam pé Ọlọ́run ọba ò ní gba ẹ̀sìn ẹnìkan. Hatta yuhibbu li akhihi ma yuhibbu li nafsihi. Ọlọ́run ò ní gba la yu'minu ahadukum Ọlọ́run òsínlá Muhammad jẹ́ kó yọ pé ẹnìkan ò ní nígbàgbọ́ nínú Ọlọ́run ẹnìkan nínú yín ò ní nígbàgbọ́ nínú Ọlọ́run hatta yuhibba li akhihi ma yuhibbu li nafsihi. Ó ìgbà tó bá tó fẹ́ràn ọmọ nìkejì jẹ́ bó ṣe fẹ́ràn ara rẹ̀. O tí ì di onígbàgbọ́ òdodo ọ̀ǹtì tó bá tó fẹ́ràn ọmọ nìkejì jẹ́ bó ṣe fẹ́ràn ara rẹ̀. Kápáyàn gbowó sànàbí ṣe ká gbé nípa mọ́ gba ransom sànàbí ṣe. Ẹ dákun boko àwọn bandit àwọn Boko Haram aláwọ̀ fẹ́ ṣe wàlímọ̀ fáwọn ọmọ ta ló fẹ́ lọ àtẹ́ǹdì wàlímọ̀ ọmọ sáwọn ìjọba ní ó lọ àtẹ́ǹdì wàlímọ̀ ni àbí àwọn òbí ọmọ àbí àwọn fámílì àwọn ọmọ tí wọ́n ti pa náà máa lọ àtẹ́ǹdì wàlímọ̀. Gbogbo ẹni tọ́kọ́ lé sáàrin ìgboro oníkálukú kan sùn ni ojú kan ló sùn ojú kan ò sùn. Wọ́n ti ń wọnú òlù wá gbéyàn inú òlù náà ti lọ gbé àwọn tí wọ́n gbélé nílùú Ìbàdàn. Àánú Ọlọ́run ló kù lẹ́yìn kí ọ̀rọ̀ ẹja abẹ́lọ́run lóòótọ́ ṣùgbọ́n kó tó kan ìbẹ́lọ́run ipa wo ni àwọn tí wọ́n wà níjọba fẹ́ sà lórí security náà lù kò sí security àwọn ọlọ́pàá gan ti ń gbọdẹ police station gan wọ́n ti ń gba ọdẹ nígbà tọ́lọ́pàá ń gbọdẹ tọ́lọ́pàá ń bọ́ uniform kúrò lọ́rùn kí life àti property rẹ̀ ó lè bá secure tó ń wọ Mufti láàrin ìlú. Ẹ dákun àwa táwa tiẹ̀ tí àwọn ọlọ́pàá tí wọ́n ní ammunition tí wọ́n lè dojúkọ àwọn tó bá fẹ́ ṣẹlẹ̀ sàráàlú nìyẹn o ẹni tí ò wá sí ammunition lọ́wọ́ nǹkan kí ni kò ṣe. Ó yà ní lẹ́nu àwọn Boko Haram láwọn fẹ́ sí wàlímọ̀ fún ọkàn sáà ń yà mí lẹ́nu wọ́n fẹ́ sí wàlímọ̀ fáwọn ọmọ. Àwọn bandit àwọn agbénipa fẹ́ sí wàlímọ̀ fún ọmọ. Irú ẹ̀kọ́ wo ni wọ́n kọ́ àwọn ọmọ yẹn náà? Ẹ dákun sí irú àwọn tó fẹ́ sí wàlímọ̀ fún yẹn wọ́n á dẹ̀ kẹ́kọ̀ọ́ tán àwọn yẹn ó dé sáàrin wa àwọn náà lọ́wọ́ fẹ́ máa kọ́yàn lẹ́kọ̀ọ́. Ẹ wo nǹkan tí máa lọ gbìn sí àwọn ọmọ kéékèèké yẹn àwọn tán kó lọ láti bí ọdún kan sọ́dún kan àbọ̀. Ẹ wo kí ni tán ti lọ gbìn sí wọn lórí kí ni tán ti lọ gbìn sí wọn lẹ́mìí. Tí wọ́n bá irú ọmọ ìtàn bá padà fọ́n sáàrin wa virus ni wọ́n ti di virus. Wọ́n kó àwọn ọmọ yẹn lọ láti ìjọ yìí àwọn ìjọba orí wọn gbà àgbọ̀ nǹkan kan lórí wọn mọ́. Ẹ dájú o. Níta àṣẹ sírò ọ̀rọ̀ yìí kò yé mi mọ́ o wàláhì kò yé mi mọ́. Àwọn èèyàn ò lè rìn nínú ìlú fílẹ̀ mọ́ ọmọ ò lọ skul mọ́ àwọn ọmọ ò lè lọ skul mọ́. Àwọn èèyàn wá dé tí ń ra tracker tí wọ́n fi tracker sọmọ lára. Àwọn èèyàn wá dé tí ń ra tracker tí ń fi tracker sára jáde. Àwọn track àwọn ọmọ kiri ìgboro. Ọdún mélòó la fẹ́ ṣe léyìí dà?
gbogbo àwọn gómìnà wa ní south west gbogbo wọn náà kọtí ọgbọ́n yìí wọn àti ẹ̀sẹ̀ bí ẹni pé nǹkan kan ń ṣẹlẹ̀ wọn àti bí ẹni pé nǹkan kan ń ṣẹlẹ̀ gbogbo àwọn lọ́balọ́ba gbogbo wọn jókòó gbogbo wọn ń wòran sórí ìgbà kan bá tó ń gbé olórí wọn ti ń gbé wọn náà ó ti ń ka àwọn ọba ẹ lọ sí Ìlọrin gbogbo àwọn ọba tán wà ní Kwara state wọn gbádùn mọ́ gbogbo àwọn ọba Kwara state wọn ní fọkànbalẹ̀ mọ́ gbogbo wọn ti sáko láàfin tán nígbà tí wọ́n bá lé àwọn ọba kó láàfin kí la aráàlú fẹ́ sí ọba fò fẹ́ǹsì ọ̀sá lọ ẹ dákun sẹ́ni pé aráàlú ti wà ní wàhálà wọ́n wà àfin wọ́n kọ́kọ́ pa ọba àlú ẹ pé gbogbo àwọn aráàlú wọ́n ti kan jàgbà wọ́n ti wà ní gbogbo àwọn bandits àwọn terrorists wọ́n ti wà láàrin gbogbo wa o wọ́n ti wà láàrin wa o kò sí fọkànbalẹ̀ mọ́ náà lú o kò sí fọkànbalẹ̀ mọ́ o kò sí ìfọkànbalẹ̀ kankan mọ́ o àánú Ọlọ́run ló kù fún oníkálukú o àánú Ọlọ́run ló kù báyìí o. àánú Ọlọ́run ló kù o àánú Ọlọ́run ló kù fún oníkálukú o àánú Ọlọ́run ló kù báyìí oníkálukú sì dira lọ dira gbogbo gbẹ́rẹ́ tó bá mọ̀ tó bá sì lọ dira tán tó bá tún lọ dira tó bá rí bàmọ́ dúró òótọ́ ọ̀rọ̀ ni tó bá lọ dira tó bá rí èèyàn kan tí ń gbé bàmọ́ tó ń gbọ́ takò tó máa sáré lọ ni torí tán bá yìnbọn mọ́ ọba kan nílùú Kwara wọn náà yàn yìnbọn mọ́ ìbọn ọ̀ràn wọn sá so wọn nígbà tí wọ́n súnmọ́ tán bẹ̀rẹ̀ sí ní fọ̀ nǹkan mọ́ lórí tí wọ́n fi lùpa wọ́n lùpa ni o oníkálukú wọ ní kọ́ ọmọ bó ti fẹ́ sá àsálà fẹ́mi ara rẹ o ìjọba kankan ò ṣetán láti gbẹ́ anybody o ẹ wọ àwọn ọmọ tí wọ́n kó lọ ní Ògbómọ̀ṣọ́ wọ́n kàn negotiate ni bí ìjọba Kwara ti negotiate wọ́n negotiate wọ́n àrí kankan gba náà àwọn ọmọ yẹn ní Kwara state o àwọn ọmọ yẹn náà bẹ̀ sí wà ní mọ̀fún nísìnyí o àwọn ọmọ yẹn náà bẹ̀ sí wà ní mọ̀fún nísìnyí o ẹ wo iye ọjọ́ ẹ wo iye oṣù tán ti kó àwọn ọmọ yẹn lọ wọ́n pa bàbá ọmọ mi wọ́n pa ìyá ọmọ mi wọ́n pa gbogbo family ọmọ mi run wọ́n dẹ̀ kún wọn lọ láti jọ yìí ìjọba Kwara state wọn ràn ọmọ ìbàdàn yẹn di sin tí ó bá jẹ́ pé àwọn Boko Haram yẹn àwọn bandits yẹn wọ́n announce káwọn fẹ́ sọ̀rọ̀ fún àwọn ọmọ ẹ wá dúró àwọn ọmọ tí wọ́n kó lọ wọ́n náà ti graduate irú ẹ̀sìn wọn náà lọ kọ́ wọn irú kí náà lọ kọ́ wọn ọlọ́mọ mọ̀ lájú kalẹ̀ àwọn èèyàn wọn mọ̀ ń ba ẹ̀sìn rẹ jẹ́ ìwọ ọlọ́mọ wà láwa gbogbo ẹ̀yin àfa wa ẹ má dákẹ́ o ẹ jẹ́ kódà kò yẹ ká bu ẹnu ká jẹ́ kó yé gbogbo ayé pé ẹ̀sìn Islam kọ́ lélẹ̀ yìí Islam ọkọ wa ní gbogbo eléyìí tí ń ṣẹlẹ̀ yìí Islam does not support terrorism Islam does not support banditry Islam does not support kidnapping. ẹ kó àwọn ọmọ lọ láti ẹjọ́ yìí àwọn ọmọ tí wọ́n kó lọ l'Ógbómọ̀ṣọ́ ìjọba orí wọn gbà kí ìjọ government in power people in power government tó yẹ pé gbogbo tí ń jẹ agbára ń bẹ lọ́wọ́ wọn kán sọ pé wọ́n rí àwọn èèyàn ẹ dákun ṣé kìí ṣe abẹ́ ọ̀run yìí ni wọ́n kó wọn sí ni ṣé kìí ṣe Nàìjíríà wa yìí ni àwọn tí wọ́n kó yẹn wà ní. eléyìí ọlọ́wọ́ nínú o wo ohun tí ń ṣẹlẹ̀ sí ọmọ mẹ́kúnnù wọ́n fi ẹ̀mí wá sí politics ni o irú ìgbé ayé wo làwọn tán kó lọ fẹ́ máa gbé nínú ibi tán gbé wọn tán kó wọn lọ iye ọjọ́ tí wọ́n lò yẹn tán bá padà dé gan ṣé wọ́n lè lo ìṣẹ̀mí wọn pẹ̀lú àlàáfíà mọ́ question ni ṣé wọ́n lè lo ìṣẹ̀mí wọn pẹ̀lú àlàáfíà mọ́ ẹ wọ àwọn tán náà fẹ́ sí wàlímọ̀ fún wọ́n sì wàlímọ̀ fáwọn ọmọ ọlọ́mọ inú ọmọ tí wọ́n kó lọ kírísítẹ́nì bẹ́ẹ̀ àwọn tán fẹ́ sí wàlímọ̀ fún tán lọ fagídí fún wọn ní ẹ̀sìn tán lọ fagídí ti ẹ̀sìn bọ̀ wọn lórí ní tipátipá ọmọ babaláwo bẹ́ẹ̀ ọmọ kírísítẹ̀nì bẹ́ẹ̀ ọmọ ẹni tí ò tiẹ̀ ní tírẹ́sì sí ẹ̀sìn Islam ọmọ rẹ̀ bẹ́ẹ̀ ọmọ díkínẹ́sì bẹ́ẹ̀ ọmọ díkín bẹ́ẹ̀ wọ́n kó wọn lọ ọmọ àfáà bẹ́ẹ̀ ọmọ ìmáàmù bẹ́ẹ̀ ṣé Islam sọ pé ká ẹni tí ó bá ti gba Islam àfi dandan ká pa Islam gbogbo ogun tí òsínlá Muhammad jà pátá wọ́n gbógun ti ní òun kọ́ ló gbógun ti yàn ọ̀rọ̀ yìí ọlọ́wọ́ kan nínú èmi ọmọ bá ti fẹ́ ṣe o. If you are given the opportunity to pick.
ó wá ń gbé ẹnu ẹ̀ nígbèkúgbè gbogbo ẹ̀yin ará north ẹ̀yin arẹwà ẹ̀yin haúsá àtẹ̀yin fúlàní yẹn tẹ́ ń terrorize gbogbo ilẹ̀ wa nílẹ̀ yorùbá tẹ́ ẹ fẹ́ dalẹ̀ yorùbá rú kẹ́ ẹ lè bá campaign against Tinubu torí second term tí ń bọ̀ yìí lọ́jọ́ kẹ́ ẹ máa gbogbo tẹ́ ẹ dáwọ̀ yẹn wo. ẹni ọba gbárọ wá náà lọ́ máa gbárọ lọ ẹ̀yin lẹ kó àwọn ọmọ ìyá yẹn wá sílẹ̀ wa kó wá máa dalẹ̀ wa rú ẹ máa bẹ́ẹ̀ ṣe kó àwọn ọmọ ìyá yẹn kò nílẹ̀ wa o ẹ máa bẹ́ẹ̀ ṣe kó àwọn ọmọ ìyá yẹn kò nílẹ̀ wa o. gbogbo ẹ̀yin àfáà súnà tẹ́ ti support wọn ẹ tètè máa kẹ́rù yín kò nílẹ̀ ẹ kẹ́rù yín kò nílẹ̀ yorùbá o gbogbo ẹ̀yin àfáà súnà gbogbo ẹ̀yin tẹ́ ń pè ayé láì ẹ̀yin extremist yẹn ẹ̀yin tẹ́ ń pè ayé náà àfáà súnà yẹn tó ẹgbẹ́ extremist ní ẹ̀yin gbogbo ẹ̀yin tẹ́ ń pè ayé láà àfáà súnà tẹ́ support táwọn boko haram ṣe ẹ tètè kẹ́rù yín o gbogbo yín la máa papọ̀. ọjọ́ tí àwọn boko haram bá ṣe wàlímà fún àwọn ọmọ gbogbo ẹ̀yin àfáà súnà yẹn ẹ gbọ́dọ̀ má lọ torí àwọn alùsúnà wọ́n ń pè mọ́ra wọn pé alùsúnà làwọn ó túmọ̀ sí pé súnà tẹ́ fẹ́ máa píríìchì ẹ̀yin kan fọgbọ́n ṣe tí nínú ìgboro ni súnà tẹ́ fẹ́ máa píríìchì fún wa àwọn ni wọ́n rìn faliyadi àkú kọ̀lílá ń wálé yàbùkú kẹsìrán jẹ̀sà àǹbì má kánú yẹ síbú náà olúwa sọ oníkálukú lẹ́sàn fálànà rántí ẹ tààrà ẹni làárá o ẹ dákun ẹ bá mi share fídíò yìí kó dé north ntí ọ̀kan Àtíkù ní south west ní nanú sí wọ́n ti fẹ́ politicize gbogbo ẹ̀ Fálànà rántí ẹ àjàlá tá nà ẹ̀yin náà nìyẹn o Àtíkù Barandi tí Sunday Igboho bá lóun fẹ́ wọnú bóun fẹ́ flush tàbí òun mọ àwọn tó wà nídìí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ kọ̀kẹ́ o má dá sí ọ̀rọ̀ south west kọ̀kẹ́ o àwọn ọmọ ìyá rẹ tí wọ́n ń ṣe bandit kiri tí wọ́n dá gbogbo tí wọ́n sọ pé àwọn làwọn ní Nàìjíríà àwọn ọmọ ìyá rẹ tí wọ́n sọ pé àwọn làwọn ní Nàìjíríà tí wọ́n fẹ́ gbalẹ̀ lọ́wọ́ gbogbo àwọn ọmọ onílẹ̀ àwọn ní kọ́ lọ́ máa bá sọ̀rọ̀ o lọ́ bá wọn sọ̀rọ̀ o gbogbo fèlèfèlè tí wọ́n ń ta fèlèfèlè kiri gbogbo south west yìí òṣèlú tí wọ́n fi ṣe ni o tí wọ́n bá aláwọn ọmọ tí wọ́n kájú ẹ̀ tí wọ́n lè wọ́n lógbó tí wọ́n o a ní wọn o aláwọn ọmọ tí wọ́n kájú ẹ̀ tí wọ́n lè wọ́n lógbó tí wọ́n ṣùgbọ́n láì sí àṣẹ ìjọba ẹni ọba dánwò ọmọ adán tán Ìgbòho ṣe bẹ́ẹ̀ ń jò ní ìkíná fi san fún un kíná fi san fún Ìgbòho Ìgbòho tó ṣe bẹ́ẹ̀ ń jò ní ìkíná fi san fún un. tẹsán Fátíkù ọmọ gbé ẹnu ẹ nígbèkúgbè sí olóyè Sunday Igboho mọ́ kọ́dẹ̀ má gbé ẹnu ẹ nígbèkúgbè sí Tinubu ọdún tó ń fi wà níjọba kí ni torí gbèsè gbogbo wàhálà tí wọ́n dá kalẹ̀ òun náà kọ́ ni bàbá Tinubu nǹkan náà yan gbogbo wàhálà tí ṣé Tinubu ṣe ìjọba kọjá Èkó kọjá ilẹ̀ Yorùbá rí ni ṣé Tinubu ṣe ìjọba kọjá ilẹ̀ Yorùbá rí ni ìjọba àkọ́kọ́ tí Tinubu ṣe tó kárí gbogbo tí ń jẹ́ ilẹ̀ Nàìjíríà àkọ́kọ́ náà lélẹ́yìí ọdún tí Àtíkù Barandi tó ti ń ṣe tó ti wà pẹ̀lú àwọn tó jọ ń ṣèjọba kí ni tán rí yanjú àbí kákówó jẹ kákówó òlù náà má dúró de ìjọba o má dúró de ìjọba kankan o pé ìjọba kan bọ̀ lọ́wọ́ àrán ọ̀ lọ́wọ́ ìjọba kan ò ní wá ràn ẹnì kankan lọ́wọ́ àwọn ẹgbẹ́ òríra wọn ràn lọ́wọ́ Àtíkù fẹ́ mọ blame Tinubu kí lọ́kàn Tinubu sí kò mọ fáwọn gbogbo àwọn gómìnà wa àwọn gómìnà ẹbí wọn lè rìn náà wọ́n ń gbowó security force tí Tinubu ń kó fún àwọn gómìnà kí ni wọ́n fi ń ṣe ṣé Tinubu ló máa wá sílẹ̀ Yorùbá máa wá bá wa sọ̀lẹ̀ Yorùbá ṣé Tinubu ló máa wá sí Ọ̀ṣun state wa máa bá wa sọ Ọ̀ṣun ṣé Tinubu ló máa lọ máa bá wa sọ Ọ̀yọ́ ṣé Tinubu náà lọ máa bá wọn sọ Ògùn owó tí Tinubu ń fún wọn kí náà fi ń ṣe ṣé bó kó lé wọn lọ́wọ́ pé owó ẹ̀mí àwọn ará state yìí rèé owó ẹ̀mí wa ní fún wọn pé ká fi máa sọ life and our property ká máa sọ life and our property owó tí ń fún wọn nìyẹn kí ni wọ́n fi owó yẹn ṣe. Don't ever blame Tinubu for this. Ẹ ní láti blame Tinubu. Igi kan kì í dágbó ṣe. Igi kan kò lè dágbó ṣe. Ẹni tí Tinubu lè ṣe náà ló ti ṣe yẹn. Sọ fowó jẹ wọ́n yà. Security force ti ń fún wọn. Sọ fi security force jẹ wọ́n yà. Ẹ̀mọ ìtẹ́nì kọ̀ọ̀kan gbà ni. Ṣé ẹ̀mọ ìtí state kọ̀ọ̀kan gbà ni fún security force? Kí ni wọ́n fi ń ṣe? Mo sọ ní òní pé at least state kọ̀ọ̀kan ó yẹ kó mọ̀ ní helicopter ó kéré tán bíi márùn-ún ó kéré tán nìyẹn.
ọ̀yẹ́ kí state kọ̀ọ̀kan mọ̀ ní helicopter márùn-ún àti drone tí ò tiẹ̀ níye tọ́jẹ́ security drone. wọ́n ń gbowó wọ́n ń sàpapín owó wọ́n ń gbowó wọ́n ń sàpapín owó gbogbo àwọn security men bí uniform wọn gbó kò sẹ́ni tí ó rà míì fún wọn kò sí enough ammunition gbogbo so báwo lẹ ṣe fẹ́ kí lù orí bó ṣe kí lù orí lélẹ́yìí bá travel out now àrí bí lùsẹ̀rí now àrí bí lùsẹ̀rí mo lọ China tí mo lọ mo kọ́ ẹ̀kú tọ́pọ̀ níbẹ̀ mo dé lu China kò sólé lu China tó bá rajà ibi ọba gbé ọjà rẹ sí kọ̀sẹ̀ tí ó gbé ẹnìkan kan ọ̀dẹ̀ lè rí security níta ò ní láwọn ọlọ́pàá yẹ́yẹ́yẹ́ ìwọ gbé ẹnìkan kan ò ní lé ọkiri inú ibi tó ń gbé ní wá ti wá mú ẹ wọ́n ní enough CCTV camera tó o bá jókòó ta camera ń wọ̀ ẹ́ bó o jókòó náà lé rẹ camera ń wọ̀ ẹ́ bó o jókòó passage camera ń wọ̀ ẹ́ bó o rìn lórí títì camera ń wọ̀ ẹ́ gbogbo bí ọba wà camera ń bẹ́ẹ̀ anywhere camera ń bẹ́ẹ̀ báwo ló ṣe fẹ́ misbehave báwo ló ṣe jalè kọ̀sẹ̀ tí ẹnìkan kan ò lé ẹnìkan kan kiri àlọ́ ọ̀rẹ́ mi kan ó rí ẹrù ńlá ni o ẹrù tọwọ́ ti millions of naira ọba gbé fúnra rẹ̀ kọ́mà gbé kì í ṣe pé ó gbé láti jí o ó gbé pé ọmọ ẹni tó ní ohun àtẹni ẹjọ́ wọkọ̀ papọ̀ ni ẹni wá jẹ́jà ní à ìyẹn wá gbàgbé ẹrù sínú ọkọ̀ ọba wò pé kò ń bá gbé pé bóyá òun ò rí ọba délé ọba sọ ọba ó ń wá kiri ni o torí kì í ṣẹrù tó lè gbé kò ṣeé jí gbé ó ń wá kiri nígbà tó wá tó sú ó di wàhálà sí lọ́rùn tán torí pé ohun dùn ọ̀rọ̀ ayé ìròjú ara rẹ̀ ìfẹ̀rù wẹ́ nìyẹn kí kò síbi tí ó gbé sí kò sì ṣeé gbé wá Nàìjíríà airport náà ti mú ó padà lọ gbé ẹrù yẹn ó padà mú lọ sí police station wà ó padà lọ gbé ẹrù yẹn sí police station ṣé tó bá jẹ́ Nàìjíríà ṣé ẹnìkan máa fẹ́ rù ẹnìkan kiri ẹrù millions of naira gbogbo ọjà táwọn tá a jọ lọ China tí wọ́n rà iwájú ta báyìí náà kó sí láwọn ọjà tí ọjà millions of naira wọ́n bá wọn já síwájú òtẹ́ báyìí ni àárín 3 days wọn àkówọlé ẹnìkan kan ọ̀dẹ̀ níbẹ̀ Nàìjíríà ìwọ gan tó ọlọ́jà gan o múra wá jí ẹgbẹ́ ká tó wá sọ ọjà tó gbé lọ́wọ́ oníkálukú kẹsàn-án sẹ́rẹ̀ o oníkálukú ẹjẹ́ àṣẹ dáadáa ìgbàwọ̀ gbogbo anybody mo já ọ sí ni anything tó bá mọ̀ tó lè fi protect ara rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ lọ ra tracker o wọ́n ń ta tracker máa fi tracker sáwọn ọmọ rẹ̀ lára fi tracker sí wọn lára tracker tó sì fi sí wọn lára o lè bá wọn ṣe bí báńdì tàbí tó fi sí wọn lọ́rùn ibi tó àti ní rí yọ kọ́ lọ bá wọn gbá láwọ ká máa gbé kiri tó bá ìwọ̀n tó bá ṣe é ṣe ká máa rí omi tracker ká mi ká má bàa sọnù tó bá wá ṣe é mì ní ẹnìkan mi ò tó bá ṣe é mì bó jẹ́ rẹ̀ tracker ò ṣe é mì so lóga ni mo sọ fún ẹ yẹn gbogbo ibi tó bá fi sí lára àwọn ọmọ rẹ tí tracker yóò fi ní sọnù máa fi tracker sáwọn ọmọ rẹ lára gbogbo bí wọ́n bá ń lọ application rẹ ti máa wà lórí fóònù rẹ wàá máa monitor wọn kiri ni wàá máa monitor àwọn ọmọ rẹ kiri ni yàtọ̀ sí tracker àwọn òyìnbó we have our own traditional tracker o a ní air force kò dàbí ẹni ẹtì ẹ nípa kò dàbí pa ní air force a ní àwọn navy kò dàbí pa ní navy a ní àwọn sọ́jà kò dàbí pa ní sọ́jà a ní àwọn ọlọ́pàá kò dàbí pa lọ́lọ́pàá kí wàá ní sálárì tẹ́ ẹ̀ san fún gbogbo wọn ní sálárì tẹ́ kàn wé sí owó kiri tí ọba sí sọ́jà ń lù tí ó sì navy ń lù tí ó sì air force ń lù tí ó sì ọlọ́pàá ń lù ká mọ̀ pé ò sí kóníkálukú ọmọ sọ́ra rẹ̀ kóníkálukú ọgbọdẹ kóníkálukú ọgbà ọdẹ kóníkálukú ọgbọdẹ gbogbo àwọn gómìnà yẹn wọn ṣe dáadáa àwọn gómìnà wa wọn ṣe dáadáa rárá stéètì mélòó ló ní helicopter àwọn èèyàn tó wá volunteer ara wọn pé àwọn fẹ́ wọnú igbó wọ́n tún wá ń decline torí kí àwọn èèyàn má bàa gba oríyìn nǹkan yẹn ṣé ẹ dákun kí ló ṣé yẹn ló yẹ ká máa rò àbí káwọn bóòlù àwọn tí ń bẹnu igbó àwọn tí wọ́n jí gbé kí ni safety wọn láti ọjọ́ tó ti wá gbé wọn lọ tọ́láwọn ó sì nǹkan sí kí náà ti wá rí ṣe sí kí náà ti rí ṣe sí kí ni tí wọ́n ti rí ṣe sí. Alijasau min jinsil amali kí ló dé táwa fẹ́ máa di ẹ̀bi tí Àtíkù fẹ́ máa di ẹ̀bi state ru bàbá tó wà ní federal wọ́n fẹ́ politicize everything wọ́n á dojú àwọn èèyàn kọ ẹni tí ń ṣe tara ayé wọ́n á sọ ọ̀rẹ́ dọ̀tá
wọ́n fẹ́ sọ ọ̀tá dọ̀rẹ́ wọ́n sọ ọ̀rẹ́ dọ̀tá ojú ti là oníkálukú ti máa ti ń ṣẹlẹ̀ oníkálukú ti máa ti ń ṣẹlẹ̀. Yorùbá Parakọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parakọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.